jóyàjó ní ọ̀pọ̀lọpọ̀ ìròyìn náà káwa náà ká sì mú wá fún yín láláì nífà àkókò ṣòfò nítorí àkókò lówó ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Nínú ìwé ìròyìn Punch ní kókó àkọ́kọ́ tó wọ́mì yìí ló ti jáde wá. Olóyè Sunday Igboho ló ti ń béèrè fún ìbuwọ́lù ìgbésẹ̀ tí òun fẹ́ gbé láti rú gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú gòdògòdò láti rú wọn jáde o kí ìjọba àpapọ̀ kí wọ́n buwọ́lù kóhun ó tó mú kinní ọ̀hún sàlóògùn. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn àkọ́kọ́ tọwọ́ tèmi fún títà àárọ̀ yìí ló wà níbi tí Amechi tó ti ń sọ̀rọ̀ tó ní ẹ wò òun ò gba fọ́ọ̀mù láti jáde dupò gẹ́gẹ́ bí igbákejì Àtíkù o òun gangan jáde nítorí ó kọ ara àwọn ni. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn wọ́n sọ fún ààrẹ Tinubu wípé òun fẹ́ pa Tinubu. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo wà níbi tí Obi tó ti sọ fún àwọn alátìlẹyìn rẹ̀ wípé ẹ lọ gba káàdì ìdìbò yín o látàrí ètò ìdìbò tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n lọ́dún 2027. Ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. Àbọ̀ rẹ̀ níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Òṣìẹ̀lẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ sí ní pe eégún lé ó pe òòṣà ọjà bẹ́ẹ̀ ni ó ta àdílé èṣù lórí o láti jẹ́ kí àwọn alálẹ̀ kí wọ́n fún àwọn ajínigbé àwọn adìhámọ́ra yìí kí wọ́n fún wọn ní pínpín. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Ẹgbẹ́ òṣèlú SDP náà ni wọ́n ti fi ókọ Adébáyọ̀ Adéwọlé ni wọ́n ti fi ránṣẹ́ sí àjọ INEC wípé ẹni tí ó gbé àsíá wa dání rèé o lọ́dún 2027. Ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. Ẹ̀rín kéékèé nígbà tí ààrẹ nígbà kan àná rí ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Goodluck Ebele Jonathan ó pe ẹ́míà ìlú Kánò ní ọ̀rẹ́ òun ó ní my good friend. Àwọn ènìyàn bá ń rẹ́rìn-ín. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà. Ned Nwoko náà ló ti sọ̀rọ̀ ó ní ẹ wo èmi ò ní lè gbà èsì ìdìbò eléyìí tí wọ́n láwọn dì ní apá àríwá ìpínlẹ̀ Delta níbi ètò ìdìbò abẹ́nú ó ní kò tí ì sí èsì kankan o. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ́. Ọlọ́run má jẹ́ ká bí ọmọkọ́mọ o ọmọ kan rèé tó jẹ́ wípé ó lẹ̀dí àpò papọ̀ pẹ̀lú àwọn ajínigbé wọ́n jí bàbá rẹ̀ gbé ó sì gba owó ìtúsílẹ̀ tó tó mílíọ̀nù 6 náírà. Ìwé ìròyìn Punch ó Punch Vanguard gan tún jẹ́rìí gbé. Àtíkù ò mọ̀ mú bí eré láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2027. Àmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ló sọ̀rọ̀ òun. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì ti sọ. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́ sí o. Tinubu ó bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbé káàkiri ìgboro ayé yìí pé Kashim Shettima ó fẹ́ ṣe kópa. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Lójú ìwé ìròyìn Vanguard fún títí àárọ̀ ìgàdàgbà ní ẹ̀kọ́ ìyá abala bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n ní lẹ́yìn ọdún 22 tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n ti gbóòórùn ife ilẹ̀ Gẹ̀ẹ́sì gbẹ̀yìn wọ́n ní wọ́n mọ̀ jáwé olúborí wọ́n ti gba ife ẹ̀yẹ ti orílẹ̀-èdè ilẹ̀ Gẹ̀ẹ́sì lánàá òde yìí. Congratulations for the winner. Ẹ kú ìrọ́jú to the loser. Òun náà ni ìròyìn ọ̀hún ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Iná ló fi wọṣọ Arsenal. Arsenal bó ilé ìwò bọ́ọ̀lù Man U lélẹ̀ o. Ṣé Man U United la wa o. Ẹbí pupa náà gbogbo yìí. Ó kàn pupa ni. United la wa. O parọ́ èmi wo bọ́ọ̀lù kò sí rọ́ńbẹ́ orí afẹ́fẹ́ ni èmi èwo bọ́ọ̀lù. Ọkùnrin tí ì bá wo bọ́ọ̀lù Sadia ló kọ rẹ̀. Sadia pè mí Sadia ìbínú sí. Nínú ìwé ìròyìn Guardian ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọn igun Turaki ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ò ní ṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àyẹ̀wò kankan fún Goodluck Ebele Jonathan. Ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà o níbi tí wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni ó jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP igun ti Turaki tó sì jẹ́ pé òun nìkan dondo
òun náà ni ó kọ rẹ̀ lọ́jẹyọ lápá abẹ́hùn ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. Ìbà Gani Adams ó ti fohùn léde o wípé àwọn 40 ìjọba ìbílẹ̀ ní ilẹ̀ Yorùbá ní àwọn agbébọnjà àwọn adìhámọ́ra àwọn ajínigbé ni wọ́n ní àfojúsùn lórí rẹ̀ o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà kọ́lọ́n ṣàánú ẹni ni ò wọ́n ní ọ̀dọ́ àgùnbánirọ̀ kan ó dàbí pàbẹ́rẹ́ kiri ti mú yùn tí wọ́n ní ó gún bàbá rẹ̀ nílùú Àbújá wọ́n ní ọ̀dọ́ àgùnbánirọ̀ kan ni ó mọ̀ gún bàbá rẹ̀ o ní ìlú Àbújá tí ikú tó sì fi pa bàbá ọ̀hún kọ́ lọ́hún ṣàánú ẹni ní o ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn náà. àwọn kókó yìí àti kókó míì láwọn máa tú ní ìpele ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ a ó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ a ó tàn án nígbà bí adìẹ bá tan yanrìn à ń kí yín láàárọ̀ yìí lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ní ìkànnì alàlújá ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè ò láwà níbẹ̀ la ti ń kùn sínú afẹ́fẹ́ níbẹ̀ la ti ń dún lórí ẹ̀rọ agbágbé láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró lásìkò tá a wà yìí kò yẹ kí ẹnìkan kó máa dáṣà wípé òun èé gbọ́ rédíò gbogbo wa la gbọ́dọ̀ máa gbọ́ rédíò kódà gan ìwé mímọ́ fi yé wa wípé ẹ máa gbàdúrà kẹ́ ẹ sì máa ṣọ́ra níbo láti rí oríṣiríṣi àwọn nǹkan tó ń lọ ká máa gbọ́ rédíò ká máa wo orí ayélujára ṣùgbọ́n rédíò ó fọkàn balẹ̀ torí pé ìròyìn tó bá ti jáde lórí rédíò òtítọ́ ni òótọ́ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni. ká máa gbọ́ rédíò ẹ wí fún ìyá tí ẹ gbọ́ rédíò lẹ́gbẹ̀ẹ́ yín pé kó máa gbọ́ ìkànnì wa níbí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí ò lẹ́jà ń bá kàn nínú làwa ń tì síta láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró níbi tó ti yẹ ká ṣọ́ra níbi tó ti yẹ ká mọ bá ṣe ṣe gbogbo ẹ̀ láàmà mú wa fún yín iṣẹ́ táwa yàn láàyò nù kẹ́lẹ́ ọ̀ràn Elédùmarè kó má fi sí ọ̀hún bó wa ìkànnì yín ìkànnì wa ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n òun náà lẹ́ ń gbọ́ o Ship FM ló ń jẹ́ Ship 89.1 FM ìlú òkè ò láwà níjọba ìbílẹ̀ kájọlà lálẹ́ tipátipá sí bí ẹni akàn lérè bí ẹni afèrè kan níbẹ̀ là á ti ń ṣe nǹkan tó nítumọ̀ ṣe ti gbogbo ọmọ adarí wọn kámádé nà pẹnu òní yìí ọjọ́ àánú kára àánú gbà o káṣímára rìn fẹsẹ̀ sí àní pàdé àwọn ajínigbé àwọn tó wà lákàtà àwọn ajínigbé à ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba dániwáyé bá wa dá sí ọ̀rọ̀ ọ̀hún o kó tú wọn sílẹ̀ Ọlọ́run torí pé òjò tó ń pàkin ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ lè jí ń pa kámádé ìnàpẹ́nu abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ayọ̀ náà ló mọ́ wa láàárọ̀ yìí ojúmọ́ dùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìṣerere ló mọ́ gbogbo wa láàárọ̀ yìí ojúmọ́ tó wá mọ́ kálukú ó yàtọ̀ síra wọn o nígbà tí ilẹ̀ àná tó mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n sì wà nínú ìrètí wípé kí ló fẹ́ gbà bí Arsenal yìí o tí mo torí pé ìwọ ló jẹ́ ọmọ bí kìíní ìṣe tó ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n sì wà ní ipò pé wọ́n ń dúró lẹ́yìn ọdún 22 eléyìí tí wọ́n ti gba ife ẹ̀yẹ ilẹ̀ Gẹ̀ẹ́sì gbẹ̀yìn àmọ́ làárọ̀ yìí wọ́n jí níjì champion of England òun náà ni wọ́n jí làárọ̀ yìí bí oore ò bá sí lánàá kò sí ní tó sọ pé oore ò lè wọlé báyàn kílẹ̀ ó tó mọ̀ ìjí tí wọ́n jí lánàá kọ́ wọ́n jí làárọ̀ yìí they are currently the champion of England lọ́wọ́ yìí mo wá celebrate gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti àwọn olólùfẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé lánàá òde yìí náà tún wá nìyí nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n ń gbé ife lọ́wọ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ wa ní iléeṣẹ́ SIP bí AM Tọ́pẹ́ àwọn náà tún bí ọmọ ọkùnrin làǹtìlanti lánàá òde yìí ọmọ Arsenal náà ni wọ́n ti wá fún lóko àti fún lóko látà náà Àtẹ́tà orí ti gbadé báyìí Àtẹ́tà náà ni tẹ́ bá ti rí AM Tọ́pẹ́ wa ní CBT ẹ máa fi bàbá Àtẹ́tà kún àti ṣe némì yẹn láti ìdájí láti jọ ṣe bàbá Arsenal bàbá Àtẹ́tà ni Arsenal bò yín gbúdọ̀ sọmọ lásánà tó mọ̀ tó mọ̀ Arsenal ni àwọn nǹkan ìjà olóró lásánà bí ìbọn bí àdá ó ti dà ẹ̀yin tẹ́ ìwọ bọ́ọ̀lù náà lẹ́nu ọmọ. so bàbá Àtẹ́tà ni bí ẹ̀mú abáyà bí AM Tọ́pẹ́ lásìkò yìí akí gbogbo yín ò ẹ̀kú oríire náà yóò wá kárí gbogbo wa ibi tó èèyàn tá a fi ọkàn oore sí àti ibi tá a fọkàn oore sí gẹ́gẹ́ bí oore eléyìí tí àwọn eléyìí tí wọ́n ti ń gbòǹgbẹ fún látijọ́ yìí tó ti wá wọlé tọ̀ wọ́n
ní lẹ́yìn àjọyọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ tí ń wojú ọlọ́run fún ọmọ láti gbà yìí náà tẹ́ ń wo pé tí ọ̀wá ti pẹ́ báyìí kò sí ní tó pẹ́ ọlọ́run tó sọ àgàn Arsenal tó sọ wọ́n donífe ọlọ́run sọ àgàn tìyín náà yóò sọ yín dọlọ́mọ lágbára ọlọ́run ọlárẹ̀wájú àlìmí violence mo gbé àwẹ̀ lé láàrin lóko ẹ̀ lẹ́fẹ̀ẹ́ wo. violence àbọ̀ fẹ́ fi wọ́n fi àwọn kinní o fẹ́ fi wọ́n sí ẹ̀yẹ. àṣẹ ìmọ̀ fi champion sí ẹ̀yẹ ìyẹn fi champion sí ẹ̀yẹ. àwọn tí wọ́n lulẹ̀. àwọn tó lulẹ̀ èmi náà ń borí yọ ní ó ti tó 14 years táwọn náà ti gbà last. àwọn borí lè yọ kó lè tẹ̀ wá lọ́wọ́ ẹ̀ lẹ́fẹ̀ẹ́ wo ẹkú kalẹ̀. tó ẹkú kalẹ̀ kádébi iṣẹ́ ká má ṣiṣẹ́ ọ̀hún ni torí wípé kò ní bójúmu ká máa nà pẹ̀pẹ̀pẹ̀ bí ọmọ òkú ọ̀lẹ káwọn náà kókó àti mú kókó wá ká máa tu báyìí ká tu yẹ́bẹ́yẹ́bẹ́ láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró torí pé ó ṣe pàtàkì a gbọ́dọ̀ mọ bí ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti òkè òkun nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá tó sì ń ṣàlàyé wípé gbogbo ètò ti tò a ti wà ní sẹpẹ́ a ti táàdì o ẹ̀yin ìjọba orílẹ̀-èdè yìí àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń retí ìbuwọ́lù yín ẹ fún wa bẹ́ẹ̀ ni kẹ́ ẹ jẹ́ kó di mímọ̀ fún gbogbo ayé wípé ẹ̀ ń ṣó àwa wà lẹ́yìn yín olóyè Sunday Ìgbòho ló sọ̀rọ̀ yìí jáde gẹ́gẹ́ bá a ṣe mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ẹnu ọjọ́ mélòó kan báyìí ògbóǹtarìgì ojúlówó ọmọ Yorùbá ni tó ń jà fún ìran adúláwọ̀ olóyè Sunday Ìgbòho ló ti jẹ́ kó di mímọ̀ lánàá òde yìí wípé òun rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àti àwọn gómìnà ilẹ̀ Yorùbá wípé kí wọ́n ṣàtìlẹ́yìn fún òun àti àwọn ikọ̀ òun láti tàkpórógan pẹ̀lú àwọn ikọ̀ agbésùmọ̀mí àwọn ajínigbé àwọn báńdíìtì àwọn amòòkùnṣìkà àwọn tí wọ́n ń pọn ọmọ reléèwé ọ̀hún kí àwọn jọ tàkpórógan wípé gbogbo wọn làwọn ò rú jáde bí ìgbà tí àwọn ọdẹ tí wọ́n ń rú èkúté o nínú ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho èyí tó fi léde láti bá àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ làlúrí tó ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí ó fi ọ̀rọ̀ àtẹ̀jáde náà síta láti bá wọn kẹ́dùn ó sì bá àwọn mọ̀lẹ́bí wọn kẹ́dùn pẹ̀lú ṣùgbọ́n ó sọ wípé èmi eléyìí mo wà nílẹ̀ sẹpẹ́ ogún ìran Yorùbá ó jẹ mí lógún bẹ́ẹ̀ ni kí àlàáfíà ilẹ̀ Yorùbá kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ òun gangan ni ó jẹ́ àfojúsùn mi ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ dé báyìí n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan láì jẹ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn fọwọ́ sí olóyè Sunday Ìgbòho òun àti àwọn ènìyàn rẹ̀ èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ ikọ̀ ẹlẹ́ṣọ́ aláàbò kan tí wọ́n ń pe orúkọ ikọ̀ ẹlẹ́ṣọ́ aláàbò ọ̀hún ní Ìrù Ẹkùn Security Network ojú ẹkùn pọ́n ìrù ẹkùn lé lásìkò tá a wà yìí ṣùgbọ́n o kí ìjọba àpapọ̀ kí wọ́n buwọ́lù tí ìjọba àpapọ̀ tí wọ́n bá ti buwọ́lù gbogbo inú igbó tí àwọn amòòkùnṣìkà yìí tí wọ́n fara síkò sí àwọn yóò wọ ọbẹ̀ lọ àwọn yóò sì rú wọn jáde ní wàrà ṣẹṣà tí wọ́n bá tó gbangba sùn lọ́gẹ̀nẹ̀tẹ̀ káwọn jọ ṣeré ọwọ́ wò nínú ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ó ní tẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ làlúrí tó ṣẹlẹ̀ ní Àòrò Òṣìẹ̀lẹ̀ níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé tá a sì tí ì mọ ibi tí wọ́n wà báyìí kọ́lọ́run Elédùmarè kó ṣe àwájáde wọn o ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà ó níbi tí Amaechi tó ti ń sọ̀rọ̀ wípé èmi ò gba fọ́ọ̀mù láti sọ pé ìní díje o àbí kí n jẹ́ igbákejì gómìnà lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú ADC ẹni tí ó ti fi ìgbà kan jẹ gómìnà ní ìpínlẹ̀ Rivers Chibuike Rotimi Amaechi òun náà ló ti tẹnumọ́ lánàá òde yìí wípé òun ò gba fọ́ọ̀mù láti jẹ́ kí òun jẹ́ igbákejì nínú ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó fi léde nínú ìmọ̀ràn eléyìí tí àwọn kan gbà tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ǹjẹ́ kò ní yẹra ìyẹn fún igbákejì ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar ó ní rárá o kò sí ń tọ́jọ́ bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ rántí pé Amaechi Àtíkù àti ògbóǹtagì nínú àwọn olókoòwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Ayatollah Muhammed àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ní ẹ gba fọ́ọ̀mù o gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìdíje òun náà ló ti wáyé o láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ìgbà tí Peter Obi àti Rabiu Kwankwaso eléyìí tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà
Amaechi ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers tó sì tún ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ níbi tí àwọn oníròyìn tí wọ́n ti ń bi wípé ẹ wò ó àmọ́ ń gbọ́ wípé ó ṣeé ṣe kẹ́ ẹ yẹra fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú ADC ó ní bu ẹ ti gbọ́ rárá kò sí ń tọ́jọ́ èmi náà ìmọ̀ jáde dupò tèmi náà ó sì bọ́ ta ní ìgboro ayé o Amaechi òun náà ló ti ń jẹ́ odi mímọ̀ wípé kódà àwọn kan ti sọ wípé òun ó ṣe igbákejì lẹ́gbẹ̀ẹ́ ẹni tó jẹ́ Àtíkù ó ní igbákejì bó sáà máa ń ta fọ́ọ̀mù igbákejì ni ó ní fọ́ọ̀mù tóun gbà fọ́ọ̀mù àtijáde gẹ́gẹ́ bí ààrẹ ńlò òun gbà òun ò sì gba fọ́ọ̀mù gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe igbákejì ó ní kóńkálùkù ọbọ̀ pápá káwá wo ìkápá tó ń kálukú tó èmi gẹ́gẹ́ bí ẹnìkan o Amaechi èmi ò ṣetán láti gbé ipò mi lẹ̀ fún ẹnì kankan consensus àbí consensus èmi ò ṣe o nítorí pé àjọ dìbò abẹ́nú ẹni tó bá jáwé olúborí òun náà ni ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tí ìròyìn ọ̀hún tó fi àásán bọnu ó ń pègede o bẹ́ẹ̀ ló ń pọ̀fọ̀ ó ń pe eégún lé òòṣà ọjà ó gbé àdí lọ́wọ́ ó ta sí orí èṣù wípé o ẹ̀yin alálẹ̀ ẹ dìde lásìkò tá a wà yìí ìlú Òṣìẹ̀lẹ̀ kò gbọ́dọ̀ tú ní ìjọba ìbílẹ̀ Oríire ẹnìkan tó jẹ́ abọrẹ̀ ní ìlú yìí òun ni ó bọ́ sí ìta bọ̀m̀bọ̀ lánàá òde yìí tí àwọn oníwèé ìròyìn tí wọ́n sì fi ojúṣe yá àtàrí rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde èyí tí ìwé ìròyìn àti ẹnìkan tó ń gbé ọ̀rọ̀ sórí ayélujára tí wọ́n pè ní The Cable òun ni ó kọ́kọ́ gbé kinní ọ̀hún síta kó tó di wípé ìwé ìròyìn Punch wọ́n ṣẹ̀rí gbé nínú ọ̀rọ̀ ẹni náà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Òṣìẹ̀lẹ̀ níbẹ̀ ni abọrẹ̀ yìí ni ó ti gbé oríṣiríṣi nǹkan lọ́wọ́ o tó sì ń pe eégún lé ó ń pe òòṣà ọjà bẹ́ẹ̀ ni ó ké pe èṣù láàlú ògiri òkò láàróyè àròpó ẹbọra tí jẹ́ látọ́pa ó yá ẹ dìde ẹ̀yin alálẹ̀ òòṣà méjèèje òòṣà mẹ́rìndínlógún igba rúmọlẹ̀ ẹ dìde ìlú Òṣìẹ̀lẹ̀ kò gbọ́dọ̀ tú ó ní ìlú yìí ń tú lọ kò gbọ́dọ̀ tú ẹ tọpinpin àwọn amòòkùnṣèkà yìí kẹ́ ẹ sì fi páńpẹ́ kẹ́ ẹ fi mú wọn ilẹ̀ dìde kó mú wọn gẹ́gẹ́ bó ṣe wí ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn alálẹ̀ kí wọ́n ó dìde kí wọ́n ó sì ṣàbòbò àwọn ọmọ tó wà lákàtà àwọn ajínigbé yìí bẹ́ẹ̀ kí ilẹ̀ kó mú wọn tẹ̀mítẹ̀mí gẹ́gẹ́ bó ṣe wí nínú fọ́nrán fídíò ọ̀hún tó mi orí ayélujára tìtìtì níbẹ̀ láti rí bàbá àgbàlagbà ọ̀hún tó jẹ́ abọrẹ̀ tó ń pe ògèdè tó ń pe àásán tó ń pe àyájọ́ ó ń pọ̀fọ̀ o ní èdè Yorùbá pọ́nbélé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ wa òun ni ó fi ìwé ìròyìn yìí síta tó sì tún jábọ̀ ó ké sí àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá wípé kí wọ́n gùn lé ẹ̀bẹ̀ àti ìrawọ́ Nàìjíríà láti lọ lè gba káàdì ìdìbò alálòpẹ́ wọn permanent voters card eléyìí tí wọ́n lò láti fi dìbò lọ́dún 2027 nínú ọ̀rọ̀ eléyìí tó jáde látẹnu ẹni tí ó jẹ́ alákòóso àgbáríjọpọ̀ àwọn alátìlẹyìn Obedient Movement Yunusa Tanko òun náà ló rọ àgbáríjọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ọdún 18 sókè ó ní ẹ lọ lè gba káàdì ìdìbò alálòpẹ́ yín o nítorí pé ìdìbò yín agbára yín ni your vote your power náà ni ọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ tó sọ oúnjẹ òdì mímọ̀ wípé ṣe é rí láti jẹ́ kí a gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ipò eléyìí tí ó wà nínú ipò ajẹgàba lẹ́ni lórí nínú ọdún 2027 ọwọ́ wa ló wà o láti jẹ́ kí a lọ gba káàdì ìdìbò alálòpẹ́ láti jẹ́ kí àwa náà ká ṣe ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá níjọba ò dáa ìjẹ́ àwa gan agbègbèsẹ̀ láti jẹ́ kí ìjọba eléyìí tó wà lóróyè láti jẹ́ kó kúrò ńbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o látẹnu àgbáríjọpọ̀ àwọn alátìlẹyìn Òbí lélẹ́yìí tí wọ́n ti jó di mímọ̀ wípé wọ́n ní fífi orúkọ sílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́
òun náà ni wọ́n ti jó di mímọ̀ wípé ọjọ́ tí yóò tẹnubodò gangan òun náà ni ọjọ́ 10 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí tí í ṣe ọjọ́ ẹtì nínú ọ̀rọ̀ eléyìí tó wá sọ ó ní ẹ má fò ní dòní kẹ́ẹ̀sì má fò ládọ́là o ẹgbẹ́ra pa kẹ́ẹ̀sì tètè lọ gba káàdì ìdìbò alálòpẹ́ yín èyí gan òun náà lẹ́ẹ̀fìyàn ẹni tẹ́ ẹ bá fẹ́ sóróyè lọ́dún 2027 nínú ọ̀rọ̀ eléyìí tó tún sọ ó wá ń jẹ́ ó di mímọ̀ wípé nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ yìí ó yẹ kẹ́ ẹ ti mọ ibi tí ẹ̀kọ́ òṣojú múmu sí nítorí pé ìṣèjọba tó wà lóróyè yìí níṣe ni wọ́n ń fi ara ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní tẹ́ ẹ bá wá fẹ́ gbàrà yín káàdì ìdìbò alálòpẹ́ òun náà lẹ́ẹ̀ fi gbàrà yín o èmi kí mo wí o àwọn alátìlẹyìn òbí látẹnu ẹni tí ó jẹ́ alákòóso wọn Yunusa Tanko òun náà ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn The Nation òun náà ló sì kọ́. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tó fẹjú kẹ̀kẹ́kẹ́ kọ́lọ́run má jẹ́ kí gbogbo bímọbímọ ká bí ọmọ kọ́mọ o ọmọ kan rèé o tó lẹ̀dí àpò papọ̀ pẹ̀lú àwọn ajínigbé wọ́n jí bàbá rẹ̀ gbé tí ó sì gba owó ìtúsílẹ̀ tó tó mílíọ̀nù 6 náírà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe fà á jáde iléeṣẹ́ ọlọ́pàá tí ó fi èdè kalẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn ọmọ kan o ọmọ àti ìbátan wọn kan wọ́n jọ lẹ̀dí àpò papọ̀ tí wọ́n sì jí bàbá wọn gbé nítorí wípé bàbá òun wọ́n ní ó ní ọrọ̀ ó ní owó ó sì tún ní oríṣiríṣi nǹkan ni wọ́n fi lẹ̀dí àpò papọ̀ o pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n sì jí bàbá òun gbé sá lọ gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bó ṣe fi léde DCP Anthony òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lánàá òde yìí níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ ní pé àwọn ọmọdékùnrin yìí ní iṣẹ́ ìwádìí ó fi hàn wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí wọ́n jí bàbá wọn gbé àwọn afurasí ọmọdékùnrin tí wọ́n ti wà ní akóló àwọn ọlọ́pàá tí wọ́n ń wò kánbónkánbó bí òkété inú ayanran ni wọ́n pe orúkọ àkọ́kọ́ ní Yusuf Rabo àti Musa Adamu àwọn méjèèjì yìí ní ìwádìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n jọ lẹ̀dí àpò papọ̀ pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n sì jí Alhaji Rabo Jalani tí wọ́n jí gbé sálọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n dúnàdúrà tó sì jẹ́ wípé ẹni náà ó padà san owó ìtúsílẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá ó fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ rẹ̀ àti ìbátan rẹ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Musa Adamu pẹ̀lú ọmọ rẹ̀ Yusuf Rabo àwọn méjèèjì ni wọ́n mọ̀ sí kinní ọ̀hún nígbà tí wọ́n fi páńpẹ́ ọba mú wọn oríṣiríṣi owó èyí tí ó wà lára owó ìtúsílẹ̀ ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì tún rí oríṣiríṣi nǹkan ìdágbẹ́ bí ìbọn AK-47 rifle àti àwọn nǹkan míì ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe fi léde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú SDP ni wọ́n ti fi orúkọ Adéwọlé Adébáyọ̀ kalẹ̀ fún àjọ INEC gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP òun náà ni wọ́n ti fi orúkọ ẹni tí yóò jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Adéwọlé Adébáyọ̀ ní ẹ ti fi ránṣẹ́ sí àwọn àjọ tó mójútó ètò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Independent National Electoral Commission òun náà ni wọ́n ti fi ìwé pé oní ó jáde dupò lábẹ́ àṣẹ ọ̀hún lọ́dún 2027 ní a ti fi ránṣẹ́ nínú ìwé eléyìí tí wọ́n kọ sí àwọn àjọ tó mójútó ètò òdìbò ọ̀hún tí wọ́n sì fi orúkọ ẹni tí ó jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n fi àkọlé ọjọ́ 9 oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n fi ránṣẹ́ sí nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní èyí ni àyànfẹ́ ọmọ wa o ẹni tínú wa dùn sí tẹ́ ẹ bá lè gbọ́ tiẹ̀ yọ́ mọ̀ dáa eléyìí òun náà ní ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n gbé o láti jẹ́ kó jẹ́ Adébáyọ̀ nìkan ni ògúnnágbòǹgbò eléyìí tí ó jáde lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n fi ìfẹ́ hàn
láti jáde dupò àmọ́ ṣá o Adébáyọ̀ òun náà làwọn rí ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lójú rẹ̀ ìdí rẹ̀ rèé táwọn èèyàn tí wọ́n sì fi gbà fún wípé ẹ gbà fún wọ́n ti á wá gbà fún báyìí o òun náà la fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí àjọ INEC wípé lọ́dún 2027 Adéwọlé Ebenezer Adébáyọ̀ òun náà ni ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. tó ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. títí sí ìkéde pàtàkì yìí lórúkọ ilé ìwòsàn ọba Ọlábísí Àlàbí Memorial Baptist Specialist Hospital ìlú Ìgànná ni a fi ń pe gbogbo ènìyàn síbi àyẹ̀wò àti ìtọ́jú ojú imú etí àti ọ̀nà fún ọlọ́jọ́ kan pẹ̀lú owó tí kò gún pa. Àyẹ̀wò ojú rí àpótí ìwáyé rí a pè gbogbo ènìyàn láti jáde fún àyẹ̀wò. Ètò àyẹ̀wò náà ni yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tí a wà yìí ní ilé ìwòsàn ọba Ọlábísí Memorial Specialist Hospital ní dédé agogo 7 òwúrọ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ láti máa dá àwọn ènìyàn lóhùn. Bẹ́ẹ̀ ni àwọn tó wáyé fún gíláàsì ojú wọn yóò fún wọn wá láti wá ṣe àyẹ̀wò ojú imú ọ̀nà ọ̀fun àti ojú ní ọjọ́ náà. Wá pẹ̀lú ọ̀rẹ́ ẹbí ará àti ojúlùmọ̀ láti wá ṣe àyẹ̀wò tòun ti ìtọ́jú. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-220-36337 lẹ́ẹ̀kan sí 081-220-36337 tàbí kí ẹ kàn sí ojú òpó Gmail wọn at obaolabisymemorialbaptisthospital@gmail.com. wá ìlera ara rẹ ló yẹ kó jẹ́ ọ́ lógún. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àwa ìdílé onílùà àgbò ìdílé onílùà ìta àti ìdílé onílùà ìkọ́. Àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n fi àsìkò yìí wọ́n fi ń tó gbogbo àwọn ará ìlú létí wípé ilẹ̀ tó wà ní ìṣòkún àti ilẹ̀ tó wà ní ìpamọ̀ àwọn ìdílé onílùà àgbò ìdílé onílùà ìta àti ìdílé onílùà ìkọ́ ló ní ilẹ̀ náà o. Ilẹ̀ àwọn bàbá àwọn ni wọ́n ní ilẹ̀ ọ̀hún kò wà fún títà lábẹ́ bó ṣe lè kọ́ mọ́. Wọ́n ní àwọn ò fẹ́ gbódò rósọ tàbí fàákájà tó fi mọ́dúnkù kankan lórí ilẹ̀ náà. Nítorí ìdí èyí àlàáfíà ni àwọn fẹ́ kó jọba. A sì fi àyè gba àwọn àlejò tá a mọ̀ nípa rẹ̀ kí wọ́n dúró lórí ilẹ̀ ọ̀hún nítorí ètò ààbò àti kí àlàáfíà kó lè jọba. Fún gbogbo àwọn tí ọ̀rọ̀ bá rú lójú àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ yọjú sí ìdílé onílùà àgbò ìdílé onílùà ìta àti ìdílé onílùà ìkọ́. Olùkéde bàbá Álímì Ọláníyì àti ìdílé mẹ́tẹ̀ẹ̀ta ló panupọ̀ tí wọ́n sọ wípé àwọn ìdílé onílùà àgbò ló nílẹ̀. kéré o kéré o kéré o ìgbìmọ̀ ìrẹ́pọ̀dùn ọmọ ìlú lérò nílé lóko lábẹ́ olùdarí ọ̀gbẹ́ni Sunday Gbangbade pẹ̀lú àṣẹ aláyélúwà His Royal Majesty ọba Wàsíù Oyèdélé Sàká olókolónigi ẹlẹ́ẹ̀kejì elérò tìlú lérò là ń fi àsìkò yìí pé gbogbo ọ̀dọ́ ìlú lérò nílé lóko níbi ìpàdé pàtàkì èyí tí yóò wáyé ní ọjọ́ sátidé ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tá a wà yìí Saturday 23rd May 2026 nínú gbẹ̀gẹ́ ńlá ìlú lérò ní dédé agogo 10 òwúrọ̀ 10 a.m. níbi tí a ó ti máa jíròrò lórí èròǹgbà wa tí ó jẹmọ́ ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú wa lápapọ̀. Ìpàdé yìí jẹ́ ìyànì ọ̀tọ̀ tí a ń retí gbogbo ọ̀dọ́ ìlú lérò lápapọ̀. Ṣé ẹ mọ̀ pé ìlú ẹni nílùú ẹni? Ẹ wá kájọ jíròrò, ẹ wá kájọ sọ èròǹgbà wa, ẹ wá kájọ ṣe láti jíròrò nípa iṣẹ́ àkànṣe ìlú wa àti láti sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ìlú wa lápapọ̀. Èyí tó jẹmọ́ àgùn ọ̀dọ́. Tẹ́ mọ̀ pé àìrìn ìpọ̀ ejò ló jọmọ ejò níyà. Ẹ wá kájọ ṣe, gbogbo wa là ń retí o. Ẹ máa bọ̀, olùkéde ìgbìmọ̀ ìrẹ́pọ̀dùn ọmọ ìlú lérò lápapọ̀ ló ní ká kéde. Eégún tí ó ṣe bí iléèbó òṣèlágbó egúngún alápánsánpá ni bàbá eégún ọlọ́rẹ́. Iléeṣẹ́ Ralac Ventures tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. Ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀. Ẹ ti mọ iléeṣẹ́ Ralac Ventures láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. Ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Ralac Ventures gbé ká yín mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá. Ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣẹ apá nàkàṣẹ ẹsẹ̀. Ọ̀dọ̀ Ọba Ṣẹ̀mẹ̀ ní Òmìnigbò Road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngàn bẹ̀rẹ̀ láti ọjọ́
ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀. ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀, ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán. 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀. fún ìbéèrè ẹ lò ó sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Painters lógún. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ẹ má gbàgbé o káàdì àwọn èwe láti fi ṣe àyájọ́ ọjọ́ àwọn èwe eléyìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ọjọ́ Sunday tó ń bọ̀ yìí òun náà ni àyájọ́ ọjọ́ àwọn èwe. káàdì sì wà ńlẹ̀ o, káàdì wà ńlẹ̀ bíbá tẹ́ ẹ bá fẹ́ rà á torí àwọn tí wọ́n gbọ́ pé ó ti fẹ́ tán àwọn ká tètè bá wọn ṣe àwọn ìmíì wọ́n ti wá kó àwọn míì dé. káàdì wà ńlẹ̀ báyìí o fún ẹ̀yin tí ẹ bá fẹ́ tí ẹ̀yin náà fọkàn sí tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ọmọ yín kó náà orí ìrírí aláìlẹ́gbẹ́. àwọn ọmọ tó wá bẹ̀ lọ́dún tó lọ náà ni wọ́n lè ròyìn. wọ́n máa ń fọ àmì tí wọ́n jẹ. ẹ dákun ẹ jẹ́ ká múnú àwọn ọmọ yìí dùn, inú tiwa náà ó dùn kálẹ̀ o. àwọn ọmọ yìí lọ́jọ́ ọ̀la wa Ọlọ́run ní fi pa wá lẹ́kún ẹ̀lẹ́mbẹ̀ wo. tó bó ṣe jẹ́ lẹ́gbọ́n ẹgbẹ̀rún 15 náírà 15,000 naira òun ni owó káàdì náà. owó tó kéré tó sì jẹ́ pé ẹ̀bùn tí wọ́n gbà ó pọ̀ ju owó rẹ̀ lọ. ẹnìkan ní sí 15,000 naira kéré ó kéré tá a bá ti rí owó ọ̀hún mú ó ti kéré náà nù ṣe ti gbọ́. owó tó ló kọ àbùkù ti kàn án àbùkù kàn án. ẹ dákun ẹ wá ra káàdì ó ń tán lọ ó sì wà ńlẹ̀ o ó ń tán lọ tá a wí ni wípé ọjọ́ náà ó ń súnmọ́ wa kẹ́yìn náà ó sì lè tètè wá rà o ó ṣe kókó ká tẹ̀ síwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ń tú ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ nínú ìwé ìròyìn Guardian ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. igun ẹgbẹ́ òṣèlú PDP èyí tí Túràkì tó ń léwájú wọn ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tàbí àyẹ̀wò fínífíní kan fún ààrẹ nígbà kan ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan. wọ́n ní àwọn ò ní ṣe àyẹ̀wò kankan fún o nítorí wípé ó perégedé àti wípé mùsèmùsè rẹ̀ ó dá múṣemúṣe. àwọn ẹgbẹ́ òṣèlú PDP èyí tí Kabiru Turaki tó ń léwájú wọn ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní ṣe àyẹ̀wò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tàbí yíyẹ ìwé ẹni wò fún ààrẹ nígbà kan rí ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Goodluck Ebele Jonathan gẹ́gẹ́ bí wọ́n ṣe wípé kò ní ṣe àyẹ̀wò kankan níbi ètò ìdìbò kò mẹ́sẹ̀ ẹyẹ tí ẹgbẹ́ òṣèlú náà tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan èyí tí Babangida Aliyu tó fi síta lánàá tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ìgbìmọ̀ èyí tí ó ń rí sí ètò àyẹ̀wò ọ̀hún lánàá òde yìí ní ìlú Àbújá ló ti fi àtẹ̀jáde náà síta. nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé Jonathan ó gbé ìgbésẹ̀ tó lọ́rìn àti wípé ó ṣe bíi bàbá bẹ́ẹ̀ ni ó tún ṣe bí àgbàlagbà ẹni tí ó ní ọpọlọ tó pé tó sì mọ àtòlú tó tún mọ bá a ṣe fi eegun òtòlò àti ewé àtò tá a fi tu ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ tó bá ń horu. nínú ọ̀rọ̀ títí ẹ̀ Usman Sani tóun náà tún jẹ́ ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí ìyẹn Namadi Sambo òun náà ó tún kí ọ̀rọ̀ náà lẹ́yìn o tó sì ṣàlàyé wípé Goodluck Ebele Jonathan ó gbé ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn láti pẹ̀tù sí aáwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. nínú ọ̀rọ̀ àwọn èèkàn láàrin ìlú yìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn kan wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri wípé àwọn igun titi Turaki wọ́n fẹ́ lo gbajúmọ̀ Goodluck Ebele Jonathan láti fa ojú àwọn ènìyàn mọ́ra. wọ́n ní rárá o nítorí wípé Goodluck Ebele Jonathan ó ti gba fọ́ọ̀mù ó wù mí láti díje bẹ́ẹ̀ ni yóò wá fi fọ́ọ̀mù ọ̀hún kalẹ̀ láìpẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. ní báyìí àwọn ò ní ṣe àyẹ̀wò kankan fún Goodluck Ebele Jonathan. ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde ẹ lọ mú kẹ́ yẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Peter Obi tí wọ́n ti jó di mímọ̀ wípé ó ti yàn yọ lẹ́yìn àyẹ̀wò eléyìí tí ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n ṣe fún un gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àsíá wọn dání nínú ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí pọ̀pọ̀ ṣìnṣìn ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 òun náà ni gbogbo ẹgbẹ́ wọ́n ti ń ṣe àyẹ̀wò fún àwọn tó ṣeé ṣe o láti léwájú wọn
níbi ìdíje ta ni ó yàn yọ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí. Nínú ọ̀rọ̀ eléyìí tó jáde ní àkàtà àwọn ẹgbẹ́ òṣèlú NDC lánàá, Nigerian Democratic Congress NDC, òun náà ni wọ́n ti ṣe àyẹ̀wò tó gbọ̀ngbọ́n ìyẹn fún Peter Obi gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n. Peter Obi òun náà ló dé ilé ẹgbẹ́ ọ̀hún lánàá òde yìí níbi tí ẹni tí ó jẹ́ alága fún àyẹ̀wò àti tó ti fìgbà kan jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ebonyi Sẹ́nitọ̀ Sam Ego òun náà ni ó gba Peter Obi lálejò pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ fún àwọn oníròyìn lẹ́yìn ìgbà tí wọ́n parí àyẹ̀wò eléyìí tó kéré tán tí wọ́n lò tó wákàtí méjì níbẹ̀. Ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra òun náà ló dá gbogbo àwọn ọ̀rọ̀ kan nù lélẹ́yìí tí wọ́n sọ wípé ìlànà wípé ayẹra fún ọ lọ ṣe ìwọláyàn consensus òun náà ni wọ́n fi yan òun ní rárá o, kò sí nǹkan tó jọ. Ó ní ìlànà tí ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n gbé kalẹ̀ òun náà ní ìlànà ètò òṣèlú àwarawa wípé ẹni tó bá wù òun náà lè fi ìfẹ́ hàn o láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú náà. Ó nígbà tóun sì fẹ́ lọ ra fọ́ọ̀mù olóòn nìkan òun náà lòún ríra àwọn o tóun fìfẹ́ hàn. Ó ní lẹ́yìn ìgbà tóun sì fìfẹ́ hàn ṣébí tó yẹ kẹ́hìn sí náà ni pé ó yá máa nìṣó lọ díje kó o sì lọ dupò. Ó ní rárá o, ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọn ò ṣe bẹ́ẹ̀ rárá. Níṣe ni wọ́n sọ wípé a ṣe àyẹ̀wò eléyìí tó gbọ̀ngbọ́n fún ọ bẹ́yìn ó ròyìn bẹ́ẹ̀ ṣe wà ń bí látàárọ̀ ẹ̀yin náà rí i pé láti ìgbà mo ti wọlé ó kéré tán wákàtí 3 lọ lù eléyìí tí wọ́n fi ṣe àyẹ̀wò ọ̀hún. Nínú ọ̀rọ̀ eléyìí tó tún wá sọ wípé àwọn kan tiẹ̀ ń gbé wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Goodluck Ebele Jonathan òun náà yọ mọ̀ díje tí ó sì dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní bó lọ̀rọ̀ ọ̀hún ṣe rí. Ó ní ètò òṣèlú àwarawa là ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà, kò sẹ́ni kankan tí ó lè jáde kó náà sọ pé òun fìfẹ́ hàn láti dupò. Ó ní àmọ́ ṣá o, ó kù sọ́wọ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti yan ààrẹ tí wọ́n bá fẹ́. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn eléyìí tí Peter Obi tó ti sọ̀rọ̀ ọ̀hún. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ láti ẹnu igbákejì ààrẹ ní orílẹ̀-èdè yìí ìyẹn Kashim Shettima wípé àwọn ènìyàn kan tí wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri wọ́n sọ fún ààrẹ Tinubu wípé Kashim Shettima ó fẹ́ pa Tinubu. Ìwé ìròyìn Daily Trust ó jábọ̀ wípé igbákejì ààrẹ ní orílẹ̀-èdè yìí ó ti sọ̀rọ̀ jáde o wípé àwọn kẹ́nìmánì ẹ̀dá tí wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri tí wọ́n ní òun ní èrò àìdára lọ́kàn sí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó sọ wípé ṣùgbọ́n ọ̀gá òun Tinubu ó ṣe bí bàbá tó sì gbé ìgbésẹ̀ wípé ó mọ̀ lọ́kàn ara rẹ̀ wípé irọ́ ni àwọn ẹni náà ń pa o. Gẹ́gẹ́ bí Kashim Shettima gẹ́gẹ́ bó ṣe wí nínú ọ̀rọ̀ Kashim Shettima nígbà tó ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí, ó sọ wípé nígbà tó kù bí oṣù 3 tí wọ́n ó búra wọlé fún òun, ó ní àwọn ènìyàn kan ni wọ́n ń kẹnu bọlẹ̀ wọ́n ń di kútílẹ̀ tí wọ́n sì ń sọ̀rọ̀ eléyìí tí ò dá sí wọn lójú tí wọ́n lọ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí etí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé Kashim Shettima aṣọ rẹ̀ ti ń fún yín tẹ́ ń wo aṣọ òun ó ti fògùn sí i, ó fẹ́ fi aṣọ náà ó fẹ́ fi gbẹ̀mí lọ́rùn yín ni. Nígbàtí wọ́n sọ̀rọ̀ yìí tán fún ààrẹ Tinubu, Kashim Shettima ní Tinubu sì pe òun o wípé wáńbí jókòó. Ó ní àwọn ènìyàn rẹ̀ nǹkan tí wọ́n wí rèé o wípé àwọn aṣọ tó ń fún mi kí n má wọ̀ o kí n sì má fọwọ́ kàn o nítorí wípé o ti fi oògùn tó fi gbẹ̀mí mi síbi aṣọ náà. Ṣùgbọ́n Tinubu ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò tó ràn kankan lára òun. Nínú ọ̀rọ̀ Kashim Shettima ó gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn wípé kí wọ́n má ṣe sọ̀rọ̀ tí ó mú ìyapa àti ìpínyà bá orílẹ̀-èdè yìí, kí wọ́n sọ̀rọ̀ èyí tí ó so orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ tí afẹ́fẹ́ àlàáfíà tí ó fi máa fẹ́ bó ṣe ń fẹ́. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn ọ̀hún wà, ẹ lọ mú kẹ́sì rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà. Ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí Yakub Gowon òun náà ló ti sọ̀rọ̀ ìgbàgbọ́ o tó ní orílẹ̀-èdè Nàìjíríà kò ní wó o, Nigeria will not fall. Òun náà ni ọ̀rọ̀ eléyìí tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí Yakub Gowon òun náà ló sọ ní àná ọjọ́ ìṣẹ́gun níbi tó ti ń ṣiṣọ́ lójú ìwé àpilẹ̀kọ rẹ̀ eléyìí tí ó pe àkọlé rẹ̀ ní ayé mi nígbà iṣẹ́ àti àjọṣepọ̀
My Life of Duty and Allegiance òun náà ló pe àkọlé ìwé náà níbi tó ti ń jó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò ní wó ó ní ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní símọ́ òkú rẹ̀ ọ̀rọ̀ eléyìí tó jáde tó sì takọ́sọ́ níbi tí wọ́n ti ń ṣe ìsísọ lójú ìwé ọ̀hún níbi tí àwọn ìkànlẹ́ẹ̀kàn láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹ wà táwọn ò sọ̀rọ̀ lágbàáyé àti lórílẹ̀-èdè yìí tí wọ́n sì fi ń sọ̀rọ̀ tí ń gbà á fúnra wọn lára àwọn tí wọ́n wà níkàlẹ̀ níbi ìṣísọ lójú ìwé náà lánàá òde yìí ó náà láti rí igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Kazeem Shettima àti ẹni tó jẹ́ pé òun ló ṣojú ààrẹ orílẹ̀-èdè yìí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Goodluck Jonathan ẹni tí ó jẹ́ àgbà orílẹ̀-èdè yìí Theophilus Danjuma ẹni tí ó jẹ́ Southern àti ìlú Sokoto Mohammed Saad Abubakar emir àti ìlú Kano Muhammad Sanusi ẹlẹ́ẹ̀kejì bíṣọ́ọ̀bù ìjọ Kátólíìkì ti ìlú Sokoto Matthew Kuka àti àwọn míì òun náà ni ó ṣe àgbéyẹ̀wò ìwé náà tí wọ́n sì sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀ kan tí wọ́n fi kọrin reki Gowon nínú ìtàn eléyìí tó kọra rẹ̀ lánàá òde yìí òun náà ni bàbá òun náà ló ti dìde o tó sì ń sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ eléyìí tóun gbé lásìkò tóun wà ní ipò ẹni tí ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí tóun fi gbégbésẹ̀ tí òun ní ìgbàgbọ́ngbà náà wípé orílẹ̀-èdè yìí kò ní wó o ó ní ìgbàgbọ́ òun ìgbà náà kò tí ì yẹ̀gẹ̀rẹ̀ o òun ní ìgbàgbọ́ wípé pẹ̀lú gbogbo ìdojúkọ eléyìí tó orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń dojúkọ yìí orílẹ̀-èdè Nàìjíríà kò ní wó náà ni ó wá ní òun rọ gbogbo àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pé ìlànà ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ẹjọ́ jẹ́ ìlànà gbangba làṣáta o wípé ẹ má jò jẹ́ pé a ṣe bó o bá o pa bó o bá o bù ú lẹ́sẹ̀ nínú ètò ìdìbò lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti kọjá báwọn o akáfọwọ́sowọ́pọ̀ òun náà báyìí lọ́wọ́ òfìmọ́ o Yakubu Gowon òun náà ló sọ̀rọ̀ ọ̀hún ìwé ìròyìn Vanguard òun náà ló sì ti sọ. tó ká mú ìròyìn kọ̀ọ̀kan sí oní ìṣẹ́jú àáyá kọ̀ọ̀kan o nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá ààrẹ nígbà kan àná rí ààrẹ Goodluck Ebele Jonathan ni ó ti ṣàpèjúwe emir ìlú Kano Sanusi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun tó dára ààrẹ nígbà kan àná rí ni ó ti sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ náà ó sì di ẹ̀rín kéékèé láàrin àwọn ènìyàn tó péjúpésẹ̀ síbi ètò ọ̀hún tó wáyé gẹ́gẹ́ bó ṣe wí nígbàtí Goodluck Ebele Jonathan tó ń sọ̀rọ̀ níbi ètò kan tó wáyé ní ìpínlẹ̀ Kano níbẹ̀ ni ó ti ṣàpèjúwe Alhaji Mohammed Sanusi kejì gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun tó dára tẹ́ ẹ̀ bá gbàgbé nígbàtí Goodluck Ebele Jonathan tó wà lórí ipò ààrẹ ní Alhaji Mohammed Sanusi òun ni ó jẹ́ alága àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìfowópamọ́ orílẹ̀-èdè yìí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn-ún nígbà tí Alhaji Mohammed Sanusi tí ó fi ẹ̀sùn kan àwọn àjọ tó ń rí sí ẹbọ ìfọpo orílẹ̀-èdè yìí wípé wọ́n kọ̀ láti fi owó kan tó tó okòó bílíọ̀nù dọ́là ṣọwọ́ sí akoto owó ìjọba àpapọ̀ ọ̀rọ̀ yìí gan ni wọ́n fi di ọ̀rẹ́ nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n ṣe bí ọ̀rẹ́ tí a bá fi ìjà tó ká ẹkú àtijọ́ kì í nira ṣe o nígbà tí wọ́n tún jọ pàdé papọ̀ ní Goodluck Ebele Jonathan ó ní ọ̀rẹ́ mi tó dára ìwé ìròyìn Daily Trust ló ti jáde yẹn lọ́mú kẹyẹ wò níbẹ̀. láàrin ìṣẹ́jú kan òun jẹ́ kí n fi mú ìròyìn eléyìí àwọn èèyàn sọ pé bó o ní ọ̀rọ̀ Arsenal bí ó ṣe ṣe orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní tínú Dangote bá dùn ládùn jù ó lè sọ wípé ká máa ra epo ní 500 naira torí ara àwọn alátìlẹyìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal òní Dangote àǹfààní tó lè ṣe fún ọ̀nà abẹ́rẹ́ kéré wọ́n ní lẹ́yìn ọdún méjìléní ogún eléyìí tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n ti ń pòǹgbẹ àgbà ife ẹ̀yẹ ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n mọ̀ jáwé olúborí lánàá òde yìí lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City tí wọ́n ta omi pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth lánàá òde yìí wọ́n ní kó tó dìgbà yìí òun náà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti wà ní ipò àgàn àti gba ife ẹ̀yẹ ilẹ̀ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì fún ọdún méjìlélógún pákó 22 years òun náà ni wọ́n fi dúró wọ́n ní ṣùgbọ́n lánàá òde yìí lẹ́yìn ìgbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City eléyìí tí wọ́n jọ ń jà ìjàgùdù láti gba ife ẹ̀yẹ nígbà tí wọ́n ta ọ̀mì pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth lánàá òde yìí lélẹ́yìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth tí wọ́n fi wà ní ìdíje mẹ́tàléníogún tí wọn ò tí ì bọ́rẹ́lẹ̀
ní inú ìdíje ife ẹ̀yẹ tí wọ́n ti gbá ìyẹn ní ọdún yìí òun náà ni wọ́n ti wá ń jó di mímọ̀ báyìí wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal òun náà ni wọ́n ti jáwé olúborí o bó tilẹ̀ jẹ́ pé sáà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ń ṣe ipò ẹlẹ́ẹ̀kejì ipò sóoróyè àmọ́ lánàá òde yìí wọ́n padà rí oyè o tí wọ́n sì gbóyè délé wọ́n ní ire náà yóò wá kárí àwọn tí ń wojú Ọlọ́run fúnrú nǹkan bẹ́ẹ̀ àti àwọn tó jẹ́ pé oore míì làwọn náà ń wojú Ọlọ́run fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti wọ́n di ẹni tí ó gba ife ẹ̀yẹ lánàá òde ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. tó àdúpẹ́ ọ̀sá ti ka Arsenal yìí. àbí àgbùdọ̀ mọ́ ká àwa là ń kà ńgbà tí wọ́n ń jábọ̀ àwọn náà làgbùdọ̀ kà ńgbà nígbà tó rí wọn gbadé orí wọn wá ti gbadé báyìí. àní BBC gan change caption wọn wọ́n wá ní wọ́n ti kú olórí ògbadé wọ́n ti dorí adé. orí adé bọ́láhùn ṣe ń ṣiṣẹ́ nìyẹn. olóore náà ló kálukú máa ń bá yọ. àbí aláṣeyọrí là kí èèyàn ni kó máa gbìyànjú ni torí tó bá gbìyànjú àwọn èèyàn ò ní rí ọ. wọn ò ní rí ọ mọ gbìyànjú sáá. èmi náà post ẹ̀ lánàá mo post Arsenal. Ọlọ́run padà dé gbìyànjú ládé. for the first time nílò ayé mi mo post Arsenal. èmi náà rí ìròyìn hùn. for the first time láti jọ wọn ti bí mi. gbogbo òwe ìròyìn ló kọ pé Arsenal gbadé o Gunners àbí Gunners kọ́. Gunners náà ni Gunners for life. sẹ́ni bọ́dọ̀ báyìí. ẹ máa gbà mí Arsenal wọn ní fáǹsì sí náà lọ́wọ́ yìí wọn ò ní fáǹsì sí. mo ti di fáǹsì mọ́ báyìí. ó ti yé mi. a ti gbé súnmọ́ ìyẹn ara lé báyìí o kẹ́ ẹ bá wa dá sí ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti mú wá sí yín létí ẹ pẹ̀kẹ́lù ní pápápá hello ẹ káàárọ̀ o hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o Ọlọ́run ló ń ṣètò orúkọ yín àmín ìyá àfíìsì tẹ́lọ̀ láti Ṣakí ni o. ẹ káàárọ̀ mọ́. iye òun yóò ní ha ilé iṣẹ́ yóò sì ní dàrú pẹ̀lú ògo Ọlọ́run. àmín o ẹ ṣeun. ẹkún bíi ti Sunday Igboho lèmi fẹ́ dá sí. ẹ máa dá sí. bàbá ọ dá fún tí wọ́n buwọ́ lù ú tí wọ́n bá ti buwọ́ lù ú òun náà ní ohun tí ó ṣe náà fóun ló dìde fúnra rẹ̀ àrọ̀ wọn àjọ̀rọ̀ àwọn abẹ́sẹ̀káwọ́ wọn tí wọ́n dàbí wọn jẹ́ bàbá ọgbọ́ tí wọ́n buwọ́ lù ú lérí ètò ààbò bí èyí bá ṣẹlẹ̀ tí wọ́n ní bàbá oníṣẹ̀ṣẹ̀ dìde ó ti yẹ kó rí náà ní ni o torí pé tí ìlú bá ń túmọ̀ gbàlagbà lérí òye làgbàlagbà sì wo ọlọ́pàá yọ lọ sí musẹ́ o akínyàn ẹ̀fẹ́tò ẹ̀fẹ̀ mọ̀ níbàjẹ́ o láàbí ìdílé láti Ṣakí. ẹ ṣé o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ abẹ́rẹ́ kéré ó di o. ẹ káàárọ̀ sa orúkọ yín o. iléeṣẹ́ tí kò ní bàjẹ́ bàbá mi tó ló ń sọ̀rọ̀ àgbàdo àwáyé. ẹ káàárọ̀ sa. ẹ kúṣẹ́. a rọ gbogbo àwọn orí adé nílẹ̀ káàárọ̀ òjìrì pápátá olóhùn ọ̀jẹ̀ kan pẹ́ fún wa àti gbogbo àwọn gómìnà wa pátá ìgbésẹ̀ yàjóyàjó lórí ọ̀rọ̀ Sunday Igboho yẹn wọ́n gbégbésẹ̀ láti bá àwọn gómìnà wa ṣe meeting wọ́n dẹ̀ gbé lọ sílé ìgbìmọ̀ òfin gbogbo South West pátá kó dé National Assembly kí ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn kó lè bá òfin mu kó má tó di pé yóò di wanted tí wọ́n máa wá kiri tó bá fẹ́ ṣe wá lóore mọ́ tó nǹkan tó kù ká lè ṣe nìyẹn pẹ̀lú ohun tó wà nílẹ̀ yìí láì jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú wa Nàìjíríà o ìyá yóò ní bàjẹ́ ó dàbẹ̀ ṣàbọ̀lá bàbá tó lọ́dọ̀ ẹ ṣé o láti lọ́dọ̀ wa ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ ṣe Mr. Abdulrasheed. àmín o. olórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho èmi rọ ìjọba àpapọ̀ ni wọ́n gbìyànjú àti lè gbégbèsè lórí rẹ̀ ìkálẹ̀ bá gbà láti aláì ìjọba ni wípé nígbà tó yẹ pé aláwọn aṣíwájú náà ìyẹn bàbá Gani Adams àwọn náà ń bẹ wọ́n jọ iṣẹ́ papọ̀ láti rí i pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n tẹ̀lé lóòótọ́ á padà ráwọn àṣírí àwọn tó yẹ pé wọ́n dá ara mu ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí wọ́n gbìyànjú àti àmín. bàbá tó wá jẹ́ wípé bàbá Shettima pẹ̀lú ààrẹ wa àti ààrẹ wọ́n fi ọgbọ́n ṣe toríjọba jẹ́ bẹ́ẹ̀ ni ó lójú ọ̀gá tí ó pe ọmọ ẹ̀gbọ́nlẹ̀ pé ọmọọṣẹ́ rẹ̀ àbí àbúrò rẹ̀ ká ó pé gbúlẹ̀ báyìí pé báyìí mo gbọ́ nípa rẹ̀ ẹni wọ́n ṣe tó bá jẹ́ pé lóòótọ́ irọ́ bá lọ̀rọ̀ yẹn náà wọ́n mú tó bá jẹ́ pé lóòótọ́ bá ní ara ó sì ẹni ẹ̀ náà tó yẹ kó tó bá fẹ́ gbórúkọ gbèsè bẹ́ẹ̀ kò ní láǹfààní àti lè gbé aláfẹ́ sínú ọjọba tí nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ọmọ náà ká ní ìṣekú pọ́pá ọmọ wa ò ní pa wá àgbàdo tó pa bàbá ẹ̀ òun náà kú àṣepamọ́ nìyẹn tọ́rọ̀ bá wá rí báyìí wá dájẹ́ já kí ìsara fún àgbà ọmọ wọn bá máa rìn àmín o ẹ ṣeun. ìpè tá àgbékẹ́yìn rẹ̀ yẹ kó ojúmọ́ pápápá. iléeṣẹ́ GPFM ò ní bàjẹ́ o. àmín o ẹ ṣeun. ó kọ́ mi láti ìṣàlágbó ayé tí gbogbo ìyá màtó kòkòrò látọ̀yọ́ aláàfin. ẹ dákun ààrẹ gbogbo àwọn lọ́balọ́ba wa ní ìpínlẹ̀ Yorùbá ni wọ́n dákun wọn bá wa àtìlẹ́yìn fún Sunday Igboho pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ ogun ọmọ tí wọ́n jí kó nìṣẹ́ àmọ́ irú kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n wá
ọlọ́run ní jẹ́ wọn jí wa gbé wọn ò ní jẹ́ ọmọ wa gbé ọ̀dà. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí kábọ̀mílà díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a máa sọ̀rọ̀ nípa ètò ààbò a ó sì máa jẹ́ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ tó ṣe agbátẹrù abala ọ̀hún ẹ kú kalẹ̀. Seed 89.1 FM. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jókòó omi lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jókòó omi lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé. eégún tí ó ṣe bí ilébi òṣìlágbó egúngún alápánsánpá ni baba eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Ralac Ventures tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Ralac Ventures láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera bí iléeṣẹ́ Ralac Ventures gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣe apá nàkàṣe ẹsẹ̀ ọ̀dọ̀ ọba sẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngán bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédé aago 8 àbọ̀ òwúrọ̀ ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngán àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀ fún ìbéèrè ẹ lò sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370 ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. tó ká tó máa kíra wa lẹ́ẹ̀kan ṣe o kékeré pọ̀ jù ẹ káàárọ̀ gbogbo etí tó ń gbọ́ wa abala tá a dé yìí iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ọ̀rọ̀ nípa ètò ààbò ló ṣe kókó ló jẹ wá lógún ní abala tá a wà yìí a ó jọ máa sọ̀rọ̀ nípa ètò ààbò torí wípé ọ̀rọ̀ nípa ètò ààbò ó ṣe kókó kájọ sọ kágbára wa nímọ̀ràn àwọn olórí wa àwọn ọba wa àwọn ìjòyè tí wọ́n wà ní àwọn àrọ́kọ káàkiri ẹ̀rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ má torí nǹkan tẹ́ jẹ kẹ́ ẹ bá wọn tẹ́ jẹ jẹ́ o ẹ má torí pé wọ́n fún yín lówó kan tàbí pé wọ́n fún yín ní ẹ̀bùn kan tàbí ọgbọ́njúmọ̀ ya rẹ̀ kinní kan ó ti yé yín. ẹ má gbàlejò kálejò lásìkò yìí. nítorí ẹran kan tí ń kú lọ. àwọn làásẹ̀ kan ìjà bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ẹ má jẹ́ àgbàlejò kankan àwa tá a jọ wà lágbègbè wa tá a jọ dára wa mọ̀ ẹ jẹ́ a jọ wà nílé. so mọ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tí mo rí fọ́nrán kinní hùn Ọlọ́run gbọ́ gbogbo àgọ́ ara mi ó sì dàrú. ṣé wọ́n nìkan ni. àti jẹun
ó diṣẹ́ fún mi wá wo bàbá yìí tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí yìí ìyàwó rẹ̀ ń bẹ o àwọn ọmọ ń bẹ o nígbà táwọn ọmọ báwo ni ó ṣe rí. ìgbà tára àwọn ọmọ ò gbé mọ́ làwọn ọmọ rọ àwọn òfẹ́ pírẹ́sì tán fi síjà lára lálẹ́ àná kò tí ì dórí ìròyìn ni. bẹ́ẹ̀ ni wọ́n ní kí àwọn èèyàn mọ̀ post bàbá àwọn mọ́ kí wọ́n mọ̀ gbé fọ́tò wọn káàkiri mọ́. torí tẹ́mi gan imagine gbogbo ọ̀sán àná ni wípé bó làwọn ọmọ wọn ò ṣe máa feel. bó wọn ò ṣe ṣe o. tí wọ́n bá rí i pé ojú bàbá àwọn ló káàkiri báyìí kò fẹ́ẹ̀ síbi tí wọ́n ti gbé ojú bàbá yẹn. ọlọ́ngbọ́. so wọ́n dẹ̀ ti rọ gbogbo àwọn èèyàn ẹ dákun ẹ̀yin tẹ́ ń ṣe àfẹ́sì bàbá yẹn náà ẹ má jà ṣe àìmọ̀ fún àǹfààní àwọn ọmọ wọn àti àwọn mọ̀lẹ́bí wọn kò sẹ́ni tí ó mọ̀ rí wípé àwọn míì ti edit tí wọ́n fomi jẹ́ sí bàbá yẹn lójú in fact trauma tó lágbára ni ẹjọ́ ẹ̀yin tí ẹjọ́ lórí agbègbè wa náà lábẹ́. láwọn ìgbèríko. táwọn kan bá láwọn fẹ́ settle down kò sáàyè ẹ̀ lọ́wọ́ yìí kò sáàyè settle down for anybody lọ́wọ́ yìí. tó ọ̀rọ̀ pé wọ́n ti lọ rí àwọn securities kọ́ kò sáàyè fún settle down lọ́wọ́ yìí ẹ jẹ́ ká mọra wa for now torí àsìkò yìí tó máa ń kó bá Yorùbá náà ni pé àkóyàn mọ́ra. ó ti pọ̀ jù. àkóyàn mọ́ra ebi náà là ń gbọ́ wípé lágbègbè ibi tí nǹkan ti ṣẹlẹ̀ wípé wọ́n pe wípé àwọn kan náà ní fún wọn ní information. àbí. wípé bí wọ́n ṣe rìn lélẹ̀ tá a lámọ̀ tá a gbà lálejò tí fún wọn ní information. àbí ẹ mọ̀ jẹ́ àtòrí nǹkan tí wọ́n fún wa. nǹkan ti promise yín ni tí ò ní kan àwọn aráàlú tẹ́jọ́ ń gbé. àbí òun ló délẹ̀ yìí o mo fẹ́ sọ pé kò sí ọmọ Yorùbá tí kìíní yìí ó kàn torí pé ẹni tí ìpayà rẹ̀ bá mú ó kàn náà ni. bẹ́ẹ̀ni àbí. kò sẹ́ni tí ò kàn o. ìlú nísìnyìí gẹ́gẹ́ bí àwọn fọ́nrán tí ń bọ́ ta lórí ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń fi ìlú kalẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan gbé woman kan dìídì ṣáátá ọkọ̀ òun tọ̀wọ́n àtọ́kọ̀ ẹ̀ tó wọ́n ru bẹ́ẹ̀dì kìtìkìtì tí wọ́n ń kó sínú kinní. níbo la fẹ́ bá ilé yìí dé. ibi tí wọ́n ń sá lọ náà tá a bá sọ pé kò tí ì kan ibẹ̀ ṣé kò tá a bá tún jẹ́ pé a tún la ojú wálẹ̀ sí òní padà kan bẹ̀ náà. àbí gbogbo àwọn nǹkan báyìí àwọn àrọ́kọ náà wọ́n sì ń farapamọ́ sí ṣe bí àwọn ìjòyè wa àwọn baálẹ̀ ní ìgbèríko ṣe báwọn náà wọ́n ń fún ní ẹjẹ́ àwọ̀ àwọn tá a tulẹ̀ fún. ẹ lọ múlẹ̀ ń bẹ̀ ẹ máa lò á máa fi lajú sí ni. nítorí kíni kò rí báyìí tẹ́lẹ̀ ẹ dákun à ń rọ̀ yín o. gbogbo wọn ni o àwọn kan wà tó yẹ pé àtijọ́ gbé lápò tẹ́ pé wọ́n jẹ́ èèyàn tó dáa tó yẹ pé èèyàn gidi ni wọ́n. ṣùgbọ́n àwọn kàńdápọ̀ nù rẹ̀ ṣe o. àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dé yìí ẹ mọ̀jẹ̀ á gbà wọ́n láàyè àwọn ìtàn tẹ́ bá ti ń rójú tuntun láàrin wọn ijó òlélẹ́ ìdé dá padà àfẹ́ torí ọ̀rẹ́ tẹ̀yàn ti rí tipẹ́ gan-an tẹ̀yàn gbúdọ̀ bá sọ rẹ̀ èèyàn gbọ́dọ̀ fura sí. ká tó wá sọ pé ẹni tó jẹ́ pé àjòjì. tó ẹ dákun torí Ọlọ́run o nítorí ọba òkè à ń rọ̀ yín o. àní kí wọ́n lé àwọn tí wọ́n wà lọ́dọ̀ wa tẹ́lẹ̀ àwọn ìyá àtijọ́ dọ́mọ̀ ìyá ṣùgbọ́n àwọn míì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ dé ẹ mọ̀jẹ̀ á gbà wọ́n láàyè àmọ́ ibi títí ń bọ̀ àmọ́ background yẹ ẹni wọ́n jọ bí èèyàn lágbolé kan náà èèyàn mọ̀ wà tó wù last year. bẹ́ẹ̀ ni o ẹ dákun torí Ọlọ́run kéètò ààbò náà ni. lórí ọ̀rọ̀ ètò ààbò ẹnìkan pè mí ní ó kàn fi ọ̀rọ̀ yẹn ó ń fi ṣàlàyé fún wa ká fi ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ wa ni wọ́n láwọn rí àwọn arákùnrin kan tí wọ́n fọ́n bisikíìtì tí wọ́n fọ́n sílẹ̀ lẹ̀ pé báyìí wọ́n ṣe challenge wọn pé àkílódé ẹ kó àwọn ẹrù yìí bọ́ ṣe fẹsẹ̀ fẹ́ nu. wọ́n ní àwọn ò tiẹ̀ fẹ́ kó wípé káwọn náà mọ̀ lọ pòórá mu ní ẹ lọ kó kú ńbẹ bẹ́ẹ̀ bá kó kú ńbẹ àwọn ọmọ yín náà ni ó padà mú ẹ wá ń tẹ́sẹ̀ sí tẹ́bìrì kó kú ńbẹ ni so ẹ̀yin ẹja ṣe kìlọ̀ fáwọn ọmọ wa tí wọ́n bá rí nǹkan yálà owó àbí kan lójú ọ̀nà kí wọ́n mọ̀ mú o àbí nǹkan jíjẹ anything tí wọ́n bá ti rí kí wọ́n dákun o ẹja máa sọ fún wọn ara ètò ààbò náà ni torí àwọn ọmọ ìsìn wọ́n bẹ̀bẹ̀ kínní ìgbà kan tí wọ́n bá fún wa ní nǹkan àmúlọlé fún òbí wa ṣùgbọ́n nísìn ọmọ ò ti jẹ́ tán yóò délé yóò mọ jíṣẹ́ fáwọn òbí ni mọ́mí kinní kan fún mi ní kinní kan ó yà ń wá dà yóò lòun ti jẹ́ so ẹ jẹ́ ṣe kìlọ̀kìlọ̀ fún wọn o. bẹ́ẹ̀ni abala tá a wà yìí iléeṣẹ́ Rala Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ wípé kájọ máa sọ̀rọ̀ nípa ètò ààbò ká sì jẹ́ kí àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn kí wọ́n mọ̀ wípé ọ̀sẹ̀ ìlera ó ń lọ lọ́wọ́ kò sí bí èèyàn ó sì sọ̀rọ̀ nípa ìlera tá a yọwọ́ ètò ààbò kò ń bẹ́ẹ̀ torí pé bí ọkàn ènìyàn bá balẹ̀ bó bá mumi lásán ojú rẹ̀ ó máa dán ṣùgbọ́n bí ọkàn ò bá balẹ̀ bó bá jẹ oríṣiríṣi oúnjẹ àjídùn Ọlọ́run gbọ́ ojú rẹ̀ ó ṣe kurukuru ni o kódà yóò máa rò gan ni pẹ̀lú. táwọn yàrá sọ pé ládùúgbò bó ṣe ló lọ́tọ̀. àbí ìgbà tọ́kẹ́ ó sì balẹ̀. àìbalẹ̀ ọkàn ni. tó iléeṣẹ́ Rala Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí ẹ jẹ́ àyẹ ojú òpówó ká tó lọ sí ìlú Ìgàngàn ẹ̀ ló ẹ káàárọ̀ o.
ẹ̀lú abẹ́rẹ́ adébùtẹ́. ẹ káàárọ̀ sá o. àgbàgbàdo kúkú. ẹ káàárọ̀ sá o. àlejò lówó láti lóore ní. ẹ ṣeun. lórí ètò ààbò lèmi náà fẹ́ sọ̀rọ̀ sí. èmi kò fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn tó jẹ́ bí àwa tá a gbé ọmọ ìlú kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí àwọn lọ́ba wa bá bá wa sọ nípa ètò ààbò níbi tí wọ́n bá ní kárìsí ìgbẹ̀lẹ̀ kárìsí níbi tí wọ́n bá ní má rìn sí ẹ má jẹ kárìsí bẹ̀. ká má kọ̀ sáwọn olórí wa lẹ́nu àwa ní ìkásùn máa ṣe kíni ká máa fi ojú ṣọ́ọ̀nà gbogbo àpẹẹrẹ ìlọrin káàkiri fún wa sí i bàbá ti rí ìkẹ́tọ́ jọ bí pé bóyá kí ní ìgbàjèjì sí wa ká tètè máa sọ fáwọn tó yẹ ká sọ fún ká sọ fáwọn gbófinró tàbí ká sọ fáwọn baálé tàbí fáwọn ọba wa nàìjíríà ò ní bàjẹ́ o gbọmọgbọmọ ò ní kó wa lọ́mọ náà kò ní sọ àwọn ọba àtàwọn àyálẹ̀ o àmín o nàìjíríà ò ní bàjẹ́ máa ń sàrà. ẹ ṣé o ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sá orúkọ yín o. orúkọ mi ni ìbúdọ́lá àdìsá ọmọ òun léwọ̀ láti ìlú ìsìgbọ̀n. ẹ̀ǹbẹ̀ awíládé yìí gbogbo ìgbà tá a fi sọ fún àwọn lọ́balọ́ba wa àti àwọn aláṣẹ wa nílẹ̀ nígbàgbé wa yìí pé gbogbo àwọn àjèjì tí ò wúlò ẹ ti ká máa wí fún wọn kí wọ́n máa pàṣẹ wọ́n pé òfin kan náà ni àjọ nílẹ̀ ni àjọ nílẹ̀ mọ́ ní ìsín akitiyan lájọ ní. ẹ wo bí tí a gbé báwọn ara wa dé àwọn tí ò yẹ ká máa kó mọ́ra à ń kó wọn mọ́ra àwọn tí ò yẹ ká pọ́nlé à ń pọ́n wọn lé nàìjíríà ò ní bàjẹ́ ọ̀dà bọ̀ ọlọ́wọ́ fàbó rẹ̀ bò wá. àmín o ẹ ṣé o tó ká tún lọ sí ìlú Ìgàngàn à ń padà bọ̀ wá kó tó di pé Alhaji Abolore wọn ó sọ̀rọ̀ jáde wípé ibi báyìí ni nǹkan dé dúró ní iléeṣẹ́ àwọn ọ̀rọ̀ nípa ètò ààbò là ń sọ iléeṣẹ́ Rala Ventures náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala náà ẹ kú kalẹ̀. eégún tí ó ṣe bí ilébè òsínlágbó egúngún alápánsánpá ni baba eégún ọlọ́rẹ́ iléeṣẹ́ Rala Ventures tún bá ọ̀nà mìíràn yọ o pẹ̀lú àrà ọ̀tọ̀. ọ̀sẹ̀ ìlera pẹ̀lú oògùn ẹ̀dínwó fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀. ẹ ti mọ iléeṣẹ́ Rala Ventures láti ọjọ́ tó ti pẹ́ wípé òtítọ́ àti òdodo ni wọ́n gbé lọ́wọ́ ní iléeṣẹ́ wọn. ìdí rèé tó fi yẹ kí gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ kẹ́ ẹ yọjú síbi ọ̀sẹ̀ ìlera tí iléeṣẹ́ Rala Ventures gbé ká yín mọ́lẹ̀. pẹ̀lú ẹ̀dínwó oògùn lówó tí ò wọ́n rárá ẹ̀rọ ìgbàlódé wà ńlẹ̀ tó nàkàṣẹ apá nàkàṣẹ ẹsẹ̀ ọ̀dọ̀ ọba ṣẹ̀mẹ̀ ní Òmìnigbò road ní ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ní ìlú Ìgàngàn bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 21 oṣù karùn-ún ní déédéé aago 8 àbọ̀ òwúrọ̀ ẹ̀yin olùgbọ́ mi ní ìlú Ìgàngàn àti agbègbè rẹ̀ ẹ wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí kó tó tán 2,000 naira péré ni kẹ́ ẹ máa mú bọ̀ fún ìbéèrè ẹ lò sórí nọ́mbà yìí 08927249106 tàbí 09063822370 ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Rala Ventures lógún. tó ìgbà ìgbádùn ọmọnìyàn ó ṣe kókó ó sì ṣe pàtàkì ká wá ìgbà ìgbádùn ara wa ká má da omi àlàáfíà ìlú rú torí pé àwọn tí wọ́n wà nídìí kí àwọn ènìyàn máa kwáyà sókè yìí nǹkan tí wọ́n fẹ́ gbà kò yé wa o nínú ká máa ṣe kó pa ènìyàn bí à ń pẹran kí la fẹ́ gbà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀hún gan-an àti ẹ̀rọ àríro kí ló dé gan-an tí irú nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ kí ló dé torí ọ̀rọ̀ ọ̀hún ó tojú sú ni ẹ̀lú ẹ̀ káàárọ̀ o adúpẹ́ ọlọ́run ló ń ṣètò. orúkọ mi màmá kàfíà wá sí àwọn owó dé àti gbó local government. à ń gbọ́ yín mà. àwa yorùbá náà láti kẹ́lẹ́ mérò ọlọ́run ọ̀sán ni wa ni àwọn àlejò ọkọ̀ ọmọ ọwọ́ kọ̀mẹ̀sẹ̀ tá à ń gbà yìí àwọn náà wọ́n ń kó bá wa akẹ́ńsọ wípé ìjọba ni káwa gan wà ní alákẹ́ ojúlẹ̀ alákẹ́ bí sọ́rí gbogbo wa lọ́ba wí ká máa fura sí gbogbo àgbègbè wa ká máa fura sí ìlú wa ọba ti lálejò kẹta àmọ́ rí ká tètè fura sí ká pa àwọn agbófinró wa ká fi tó wọn létí ọlọ́wọ́n ọjà àbòbò wa o àmín o ọlọ́wọ́n ọjà àti orí wa o. àmín o ẹ ṣé o láti ìlú Ìràwọ̀wọdé tó Alhaji Abolore kí ló ń ṣẹlẹ̀ ní ìlú Ìgàngàn báyìí ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ ní iléeṣẹ́ yín láti ìlú Ìgàngàn kí lẹ fẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa àwọn nǹkan tí ó ń jáde ní iléeṣẹ́ yín àti ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ní àárọ̀ yìí ẹ káàárọ̀ o Alhaji ẹ kí àwọn aráalé. ẹ máa káàárọ̀ atọ́kùn àdúpẹ́ a kú ojúmọ́ a kú déédéé wòye a kú kó lè dá tí gbogbo wa ń bá kiri. àdúpẹ́ o. àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ibi tọ́wọ́ jẹ́ ètò yìí dé
dáadáa ó jẹ tiwa láàárọ̀ yìí o. àmín ọlọ́run. jíjí ta jí sẹ́ni àjísọ́lá àjísówó àjísá ikú balẹ̀ ọ̀rọ̀. ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ yìí ọlọ́run o wọ́n tó fi àwọn orílẹ̀-èdè kan lọ́kàn balẹ̀ ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ní nàìjíríà fi wá lọ́kàn balẹ̀ ní ọ̀yọ́ state fi wá lọ́kàn balẹ̀ ní Ògùn ní òkè Ògùn òun wá fi wá lọ́kàn balẹ̀ nínú ilé ara wa. orúkọ mi ní Alhaji Àbọ̀rọ̀rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Lalat tolú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀. bákan náà a ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Òlẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn nílé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékàkà. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá. àti àwọn èèyàn wa ní ìlú Gàngán àti agbègbè rẹ̀ ká máa fi èyí máa ṣàlàyé fún àwọn èèyàn wa pé ó ń tán lọ èní àtọ̀lá náà ló kù fún ìgbáyégbádùn tá a gbé wá fún àwọn èèyàn wa ní ìlú Gàngán àti agbègbè rẹ̀ àti bàbá wa Aṣígàngán ti ìlú Gàngán tí wọ́n gbà wá tọwọ́tọmọ tí wọ́n dà wá mọ́mọ́ pọ̀ máwọn ọmọ tí wọ́n bí ilé àtọ̀nà tàwọn náà kò ní bàjẹ́. àmín. àná wọn dá ẹni wọn dá ọ̀la wọn dá jòní lọ àti gbogbo etí tó ń gbọ́rọ̀ wa. ìtumọ̀ àdúrà tí màá ń ṣe ń pa pé àná da aláṣẹrẹ́ ni ọlọ́run ò ẹni tẹnìkọ̀ọ̀kan wa dákun ọ̀la rẹ̀ jó dá jòní lọ. àmín ọlọ́run. ń pa pé ọ̀la dá jòní lọ náà lámàá rí ọmọ lágbájá báyìí òun ló di gómìnà ọmọ lágbájá báyìí òun ló di kọmíṣánná àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n yanjú ọlọ́run ó ṣe ọmọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́mọ tí ìsanwó oṣù tí ìsanwó ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀mí tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú Gàngán àti agbègbè rẹ̀ ẹ̀yin tẹ́ wà ní abọ́ akọ̀yà baálẹ̀ àgbẹ̀dẹ ìmẹ̀kọ àfọ̀ ẹlẹ́kọ̀ọ̀kan sápà àìtẹ̀ ìgbóọ̀rà ìdèrè ẹ̀já lo opportunity yìí èní àtọ̀lá náà ló kù kẹ́ yọjú sí wa gbogbo ẹ̀yin lẹ́sìn pé wá lẹ́ni ká wá àwọn ìlú mi náà ń pèpè káwá ṣùgbọ́n gbà tí àròyé tí pọ̀jù la fi ní ká dìde wíyà àwọn àjọ̀jù ti yín fún díẹ̀ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run èyíkéyìí tẹ̀yìn rí inú alámínú àgọ́ ara yálà oríkèéríkèé ara kó máa roni kọ́wọ́ máa fún kẹ́sẹ̀ máa fún kí gbogbo ìbàdí máa kẹ́ni gógógó mọ́ gbogbo ṣe ẹ̀yìn tiẹ̀ kéèyàn tiẹ̀ máa lọ́ngbà míì kí ṣe ẹsẹ̀ kó bù yẹn so àti kéèyàn jókòó kó tó di pé yẹn rí àlàáfíà àbígbà míì yẹn tiẹ̀ lè máa lọ bàtà lè yọ bọ́ lẹ́sẹ̀ yẹn tí èèyàn ò ní mọ̀ àbígbà míì ẹlòmíì tí ó jókòó tó ju orógun régérégé ẹni kó wá dìde tẹ́lómi bá ń dìde báyìí yóò máa kẹsẹ̀ bọ́sẹ̀ ẹsẹ̀ máa dàrú ni àfi kó jókòó bí ìṣẹ́jú kan làlàáfíà tó máa dé ẹ dákun iṣan ni wáyà ara iṣan ló gbé gbogbo ara dúró èyíkéyìí tí o bá ti ń rí inú alámínú àlàyé ihun tá à ń ṣe yìí ẹjẹ́ á dìde ká mójútó àlàáfíà ara wa ká dẹ̀ máa yẹ ara wa wò lóòrèkóòrè ẹ má jẹ pé ńgbà tí pè níjà wọlé iná ẹ̀ láti ẹ̀ máa wọ́n lè máa gbà àrí lánàá kí n bá wa ṣàwàdà kódà gẹ́gẹ́ sọ kékeré ní ẹ̀yìn lè rí lánàá kí lè mọ̀ tí ń bẹ nínú àgọ́ ara gbogbo ẹ̀dá láyé kò ṣẹ̀dí ẹnìkan tó náà ń fún 100% tẹ̀bá lẹ́nìkan tó gẹ̀fìlà bó gẹ̀fìlè tí ń lọ ó lè jẹ́ kébi tó hẹ̀ sí yín lẹ́yìn wò pé ọlọ́run dẹ̀ bá máa ń ṣe wọ́n ṣe gbìyànjú dẹ̀ wo bá rẹ̀ ó níbi tó ti nípèníjà nínú àgọ́ ara èyí tó jẹ́ pákéjì lẹ́yìn rí nǹkan ọlọ́run o àtàìsàn àtàrùn kó má fi ṣe wá má fi ṣẹni tí ó kàn tí ó fi kàn wá gbogbo ẹ̀yin ìyẹn mi tí ẹ̀ ń gbọ́ mi bí ọwọ́ já ètò ilé ẹ̀jẹ̀ á gbé àlàáfíà ara wa lò ẹ dákun ẹ̀jẹ̀ á gbé àlàáfíà ara wa lò ẹ̀jẹ̀ á gbé àlàáfíà ara wa lò nítorí ọjọ́ alẹ́ tí pèníjà kẹ́ bá dé bẹ̀dá tí wọ́n bá rálé ràǹdì sí yẹn ọwọ́ ìgbà tí kinní yẹn wà ń tútù ní o tí kinní yẹn ò bá lọ ó kó òun àti rẹ̀ kódà gan ìyàwó gan téèyàn fẹ́ sílé sádàáwò bá dé tí ò bá lọ lásìkò ó yá yẹn tí àbọ̀mọ téèyàn bì ọlọ́run nìkan ló lè yàn láàánú sí wa gbogbo ẹni ó wà nínú ìpèníjà ẹ̀kan àbí méjì yálà stroke ni àbí àìlè jáde mọ́ ni ọlọ́run ò kò sí kinní kan tó ò lè sọ dìdùnú ìwọ tó o máa ń sòkú dálàyé ọlọ́run ò bá wa sọ òkú wọn dálàyé o ìwọ tó ń yọ ẹ̀kọ́ dúdú ẹ̀kọ́ funfun nínú kòkò dúdú ọlọ́run bá a sọ dìdùnú fún ọ àwa náà tá à ń mánéjì ara wa kí ọlọ́run má bàa jó kọ mánéjì tó fi kú o gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú Gàngán ìwọ obìnrin tó ti ṣèyàwó ọlọ́jọ́ tó ti pẹ́ tó
tí wọ́n ń pè ní primary infertility tó ń wò pé ìyọkọ ẹni àbí ọ̀gbẹ́ ẹni àtàtìlélẹ́ yìí èmi àti nígbóró wọn sọ ó ti ní rí gbogbo ogun kọ́là ṣe máa ń fòògùn ja ẹja kíyèsára wọn náà kíyèsára nígbà tó wà lọ́dọ̀ tó ń ṣe sàmárì gbóhun tó ti fara ẹ ṣe tọ́lọ́ ń bá wa mú àdánwò bẹ́ẹ̀ èèyàn farabalẹ̀ kó wọ́ ọ̀nà àbáyọ sọ́rọ̀ rẹ̀ ni àwọn èèyàn ti wá sílé iṣẹ́ wa tọ́lọ́hún ti lo oògùn wa ń sábà rí àwa kọ́ la sọ ọmọ fún wọn àwa kọ́ la fún wọn lálàáfíà sábàbí lásán lóògùn ìwòsàn ọlọ́run ló ní lọ́sọ̀ ọlọ́run gba wò wọ́n sẹ́wọ̀n ìwọ tó wá ń rálá nínú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tá a fẹ́ ṣe yìí yálà nǹkan oṣù wá dáadáa tí nǹkan oṣù bá wá dáadáa báwo lóyún ó ṣe dúró sára àbí kí ló máa gbóná àbí kí ẹ̀ tiẹ̀ lóyún láàrin oṣù méjì oṣù mẹ́ta kó máa wálẹ̀ àbí kí ẹ̀ ṣe súnà lọ́wọ́ kí nǹkan fún máa jáde lójú ara èèyàn àbí kí ẹ̀ máa ṣe súnà lọ́wọ́ kó máa jẹ́ nira àbí kẹ́lòmíì tiẹ̀ máa bímọ kó máa kú àrùn dá wàhálà lẹ̀ nínú àgọ́ ara wa bí mẹtálítì àwọn áfíríkà ṣe rí nìyẹn tí kinní kan bá ṣe à máa kíyèsí àbọ̀wọ̀ lágbájá ni àbọ̀wọ̀ tàmàdó ni ẹni tí wọ́n ń wò kọ́wọ́ lágbájá ọwọ́ tàmàdó èyí tí ń bá òun náà fira ju tiẹ̀ lọ fún bí èyí ẹja dìde gbogbo èyíkéyìí tẹ̀yìn rí ọkọ láya tírú ẹ̀ ń ṣẹlẹ̀ sí tí wọ́n ń rawọ́ sọ́rọ̀ òun ó ṣeé ṣe kó jẹ́ pọ́dọ̀ obìnrin là ń fojú sí kó jẹ́ pọ́dọ̀ ọkùnrin ní low sankan nǹkan omi lọ́gbọ́lọ́gbọ́ ọmọkùnrin tó yẹ pé tó yẹ kó máa ṣe tẹlòmíì ń wá bí omi tẹlòmíì ń wá kò tó nǹkan tẹlòmíì ń wá bó ṣe yẹ kó wá tó yẹ pé gbogbo ẹ̀ ti dòkú fún bí èyí gbogbo ogun kọ́là ṣe máa ń fògùn já ẹjẹ́ àdìde wúyà àbí kẹ lọ sọ́fíìsì wa àbí bí ìpàtẹ ọjà tá ń lọ lọ́wọ́ ìpàtẹ ìwòsàn electric tí ń lọ lọ́wọ́ yìí ní Òmìnigbò road níwájú AUD school 2 Òmìnigbò road lọ́dọ̀ ọba àdìsẹ́mẹ̀ ẹjẹ́ àdìde èní àtọ̀lá náà ló kún o ìtàn lọ èní àtọ̀lá ló kún o ìtàn lọ ẹ má pọ̀ ọ̀nẹ́jì ilé ẹ̀gẹ́ ní dìde wúyà ní lọ lóyìnbó ní wáwòsàn lọ ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ tèmi àti yóò dìbẹ̀ gbogbo ìpèníjà yóò tẹ́yìn rí ẹja gbìyànjú ká yọjú sí ètò ibi ìpàtẹ ọjà tá a wà bẹ̀yìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run èyí tí wọ́n ń rò pé yóò lọ yọ ẹ̀yìn pé kò lè lọ kò sárùn kan tí ń bẹ tí ì lọ lókòtì ni lédè wọn Haúsá lókòtì àbókí ń kó wá àsìkò ọ̀rẹ́ gbogbo ìyẹn ni gbogbo ẹ̀dá láyé tó bá ti ń rí dúdú gbà yí pé èyí tó kù díẹ̀ káàtó náà wá ọlọ́run máa wá jẹ́ kéyìí tó kù díẹ̀ káàtó ó pọ̀ jù nínú wa lọ gbogbo ẹ̀yẹ mi tẹ́ ń gbọ́ mi ní ìlú Gàngán àti agbègbè rẹ̀ ẹ̀já dìde wúyà a wà ní Òmìnigbò níwájú AUD school 2 Òmìnigbò road AUD school 2 Òmìnigbò road abẹ́yìn fẹ́ talágbàtà wa èyí náà ti mọ ogun tó ń jáde láti iléeṣẹ́ wa látara rẹ̀ ní gẹ́tọ̀ gbàmúge tó ń ṣẹ́fún jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn inú tó ń kan inú tó ń run ni nǹkan sùn obìnrin tí ò wá àbójú àbójúdú àbóńṣe ségesège bákan náà la ní gẹ́tọ̀ sídìtà òun ló ń ṣiṣẹ́ oríkèéríkèé àti tó ń roni ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ arthritis bákan náà la wá ní ulcer solution ẹni ẹgbẹ́ ọ̀sà yìí ti dá wàhálà ẹlẹ́nu àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀yà dìde a wà níbi Òmìnigbò road ní ọ̀dọ̀ ọba tẹ̀mẹ̀ níbi ọ̀sẹ̀ ìlera tí a wà ń bẹ̀ bákan náà la ní òmọ́lẹ̀ sí flọ́sà òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara bákan náà la ní ẹ máa rá mọ́ ilé tí ò bá sí ẹ máa rá mọ́ gbogbo oògùn yòówù tí wọ́n ní oògùn wọn dìkan bákan náà la wá ní oníwọ́n tó ń ṣẹ́fún fúnpá gíga àìróorun sùn àbíkẹ́ tí máa ó àbíkẹ́ yẹn máa rìn lọ kí gbogbo ó máa dàbẹ́ pé wọ́n ń tìyàn látẹ̀yìn àbíkẹ́ yẹn tiẹ̀ dó kí gbogbo àyà máa ṣe pipipipi kéèyàn máa roorun sùn àwọn onímọ̀ World Health Organization wọ́n ní ọmọnìyàn ìfúnpá rẹ̀ gbọ́dọ̀ ju 100 sí 150 lọ tó bá ti lé 100 sí 150 kì í ṣe ohun tó dáa fún díẹ̀ gbogbo ẹ̀yẹn ń tẹ̀ kí ń rí alámì rẹ̀ ẹja máa yẹ ìfúnpá wa wò lóòrèkóòrè káàdì ẹ̀ máa yẹ ṣúgà lẹ́fù wa wò ọlọ́run ò ní já rogun wàhálà o ọlọ́run ò ní já rogun sókè o ọlọ́run ò ní já rogun àtàtàkì o ń bọ̀ ńlẹ̀ ń bọ̀ lókè ọlọ́run làmí lẹ́yìn la gbogbo etí tí ń gbọ́ wa. bákan náà làwa ní oníwó tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe kẹ́yọ́ máa pọ̀ lápọ̀jù ẹ̀yọ́ yẹn á mú yẹn ṣùgbọ́n ohun tó máa jáde níbi ẹ̀yọ́ ò ní ju ṣeré lọ yóò mú yẹn kọjá ohun tó jáde alámì ìgbẹ́ bá ti ń rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àti ìjù ń kó bọ́jú ń pa nǹkan ọmọkùnrin èèyàn á máa ru á máa gbẹ á máa làágùn àbí wò tiẹ̀ wá rí nẹ kàwé òrí nẹ ka báíbù àsojú tó fọ́ o alájìrá lákìí èyí ṣe Jésù àsojú tó fọ́ ọ ṣùgbọ́n ń wò bíi kùrukùru ó ń gbọ́n mi àbẹ́yẹn wà lókèrè nǹkan yẹn ń wo bíi méjì
àbẹ́yẹn tiẹ̀ súnmọ́ yẹn èèyàn ò rí nẹ dáadáa àbótí ẹ̀ wá di owó àárọ̀ àbóhùn rẹ̀ báyìí ó ń ṣe bí kurukuru ẹlòmíì alẹ́ nìkan ní máa rí nẹ tóun bá ti nà wàhálà dé tẹ̀ bá ti rárá mi rẹ̀ ẹ jogi sí wa pẹ̀lú ìrọ̀dún ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ìwọ ní orí tiẹ̀ aláàjì kan ní ó fún ẹ ní ìwé ìwòsàn oníwòsàn oògùn aláàjì èmi ń bẹ lọ́run kó máa jẹ́ sábàbí inú àgọ́ ara yín ni èèyàn ó sì képọ̀ ọlọ́run kó dogun òfo àfẹ̀dá tó bá jẹ́ bùtù lọ ọlọ́run lókun tó bá ti lè ṣègbìyànjú wá fàdúrà kún gbìyànjú yẹn ntọ́lọ́run lòun fẹ́ jù àwọn àgbàlagbà nínú ọ̀rọ̀ làákàyè wọn náà ṣàyànràn wọn ó ní àdúrà nìjánu tí mọ́lọ́run tí e bọ́ kéèyàn bá lè jẹ́ níbi àdúrà pẹ̀lú ògo ọlọ́run kó o bá ti rí ohun tó ń fẹ́ sìn ó padà rí bákan náà la wá ní better way sweet bitter òun la fẹ́ gbòógì 22 ṣe nígbà ìgbádùn àwọn èèyàn wa tọ́jẹ́ pé pásá stroke ni wọ́n ní àbẹ́ ìkéyìí ni wọ́n ní àti ìyẹ̀nẹ̀ náà béèyàn ó ṣe lò bákan náà la wá ní tìlẹ̀kùn lẹ́yìn sọlédayọ̀ gbogbo òwò ẹlẹgbẹ́ mi lọ́kùnrin tọ́jẹ́ pé èyí tó yẹ kó o ṣe fìdí gbòógì jápara tọ́jẹ́ pé tí enjoyment tó ń ní yẹn aburú tó lè tẹ̀yìn wá yóò ju enjoyment tó ń rí bẹ́ẹ̀ lọ ẹjẹ́ àdìde wíyà àwà lómìnigbò lọ́dọ̀ ọba sẹ̀mẹ̀ níwájú AUD primary school 2 AUD school 2 òmìnigbò road àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe ní tí ó kàn tí ó fi kàn wá gbogbo ẹ̀yẹn mi tẹ́ ń gbọ́ mi ní ìlú Òkèwò àti agbègbè rẹ̀ tẹ́ ń pé ńdọ̀wọ́ la wà ní Òkèwò pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lọ́jọ́ Jímọ̀ yìí a wà ní Òkèwò gbogbo ẹ̀yẹn wa tẹ́ ń pè wá ní ìlú Ọ̀yọ́ káàkiri Èrúwà Àwáyé ni àtẹ̀yìn tẹ́ ń pè wá káàkiri Ọ̀kákà Ìpàkó Òkè Àmù ẹ wá pàdé wa níjọ́ Sátidé àti Sunday on the 23 on the 24 pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àìsàn tí ò gbóògùn kò ní fi ṣe wá ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ kò ní kẹ̀mí kò ní kẹ̀yìn Ọlọ́run ò ní jégún ojú wa gbé o wọn ò ní jára wa gbé wọn ò ní jọmọ wa gbé o ẹni tí wọ́n jí gbé tí ó kàn wá Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n jí gbé gbogbo ibi tábúrò ọ̀hún wà Ọlọ́run bá wa dáwọ́lé o wá pèsè ìdẹ̀rùn sínú ilé ẹni kọ̀ọ̀kan wa àtọ̀yọ́ state àti Òkè Ògùn àti gbogbo Nàìjíríà lápapọ̀ ẹ̀sìn àtọ́kùn. tó ẹ kó atótónu aláàjì nǹkan tẹ̀ ń ṣàlàyé náà ni wípé ní ọ̀la òun ni ọ̀sẹ̀ ìlera yóò wá sópin ní ìlú Ìgàngàn. pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. tó ẹ̀yin ènìyàn wa. aago mélòó ń tọ́lá agbọ́pọ̀ aago 6 ní tòní aago mélòó ń tọ́lá. lágbára Ọlọ́run títí tí ó fi dàgó 6 ni ó parí. lọ́la náà. ọ̀dà ní báyìí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín torí àwọn èèyàn fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò. ẹ ṣe à ń fi àsìkò yìí sọ fún ìgbọ́ra wa agenda láti Ṣakí tí wọ́n bá rí nọ́mbà yàrá yìí fún pè mí ní ẹ̀yìn ètò 090 63 82 23 70 090 63 82 23 70 ẹlẹ́kejì 090 27 24 91 06 090 27 24 91 06 àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe ní kò ní fi ṣe ní tí ó kàn tí ó fi kàn wá. ó dáa ogún ọmọ Nàìjíríà. ẹ ṣeun ẹ kú àtótónu. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun ẹ̀yin alára wa ànírèjò báyìí lọ ní abala ìròyìn àjímọ́ná àti abala tí iléeṣẹ́ Rala Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ní abala vigilante ẹ jẹ́ ká tún tẹ̀ mọ́ wa létí o wípé tó o bá rí nǹkan wí nǹkan o má dáṣà kò kàn mí o torí pé àmẹ́ni tí ó kàn Ọlọ́run mọ̀ jẹ́ kí àyà ìdára kó kàn wá o ká sì tún fi rán ara wa létí wípé káàdì fún àwọn ọmọ kéékèèké láti ṣe àyájọ́ àwọn ògo wẹrẹ tọdún yìí iléeṣẹ́ Ship FM ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ 15,000 náírà 15,000 náírà òun ni à ń gba káàdì ọ̀hún á rí káàdì ọ̀hún gbà ní Ship FM wa níbí tàbí Ship Microfinance Bank a lè rí gbà níbẹ̀ ká jẹ́ kí inú àwọn ọmọ yìí ó dùn àwọn ní òmùnú wa dùn tá a bá ti tọ́jú wọn. bó ṣe jẹ́ nù ọmọ wa lọ́jọ́ ọ̀la wa bẹ́ẹ̀ni láti bí a ti máa ń bẹ̀rẹ̀ náà nù. àbí bó o láà ṣe. àbí. àṣà
àṣà gbìyànjú ni. ẹ wo àníri jù báyìí lọ lórí ètò fún títí àárọ̀ yìí àmọ̀dágbére ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí ọ̀gá wa Tọ́pẹ́ ẹ kú ewu ọmọ náà ọlọ́wọ́ ọlọ́wọ́ bá wa dá sí. àyìn wòye ọjọ́ mẹ́jọ á jẹ ká mọ́ àbí. ọjọ́ mẹ́jọ mọ̀ kọ́ alánà lásán àgbà líìgì àná wọn bímọ. ó kọjọ́ méje báyìí tó òní ni Wednesday ọjọ́ ṣẹ́gun nìyẹn Arsenal ṣẹ́gun bàbá bímọ. ó ti dà. àná ni wọ́n bí ọmọ wọn owó bàbá àtẹ́tà àdúpẹ́ o pé ọmọ òun ó dé bá wa láyọ̀ àwa tó wá dé bá náà àní dààmú o a máa rí owó tá a fi tọ́jú àwọn ọmọ ọlọ́run ṣe ọmọ náà lóríire nítorí pé ọjọ́ táwọn dún àwọn kan ń dùn òun náà lọ́mọ òun wáyé ọlọ́run ṣe ọmọ náà lólókìkí délẹ̀ ẹ wá lọ ra búùtù fún un torí wájú àná ńlá pẹrẹ kó náà lè di agbábọ́ọ̀lù bí ẹ bá fẹ́ sógun owó nìsín kó lọ fọmọ ẹ̀ sí di bọ́ọ̀lù ni ogun owó tó tó ò sí. ẹ wo àníri jù báyìí lọ lórí ètò fún títí àárọ̀ èmi àti yá máa pàdé tó bá di aago 2 lórí ètò sọ̀rọ̀ sókè níbo ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé dúró ẹ̀já pàdé ní aago 2 ọ̀sán ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi OBO ọmọ bàbá Òṣogbo lójú odò academy nílùú Ìbàdàn mi ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rá o ó dàbọ̀. bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n ẹ̀yin ènìyàn wa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ bá wa gbọ́ gbogbo ètò tí a ti mú wá ní ìkànnì wa níbí àmọ́ rírì yín o kódà gan pẹ̀lú àmọ́ pàtàkì yín àfọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ ọwọ́ yọ̀bọ́kẹ́ àfimú yín nítorí pé ẹ wà níbẹ̀ ń làwa náà làá fi ń fakọ̀ṣe ní ibí yìí ẹ jẹ́ àjọ pàdé láago 7 sí aago 9 lálẹ́ òní lórí ètò àṣà àdáyébá abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbèmídébẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì Ship 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. rédíò wo lèyí tó mi lẹ́ títí.